prisoner Sunday Igboho ti free oníyà mẹ́ta ní sùúrù ìyá mi òdúdú àṣàrà ìjọba agbóṣùpọ̀. Ìwọ tó wà lábúlé Ẹ̀gbá wo ìwọ náà bímọ sọ̀rọ̀ ẹni tó ń bá fa yìí orí ẹ̀ ọjà ju kí ni ò lọ. Obìnrin láwọn aṣíwájú orí ẹ̀ ọjà àwọn kan ti ṣe lánàá ìkíni èrè ọlọ́jà múra sí i. Ojú àṣàrà ìjẹwà ń bẹ̀ tẹ́bà sí ń bẹ oníyà mẹ́ta ẹgbóhùn sókè ẹ ṣe ń gbọ́sà oníyà mẹ́ta ẹgbóhùn sókè àbóníyà púpọ̀ ẹ má bínú. Àwa náà kí yín o. Àṣẹ. Ẹni sọ ẹ kàbẹ̀ lọ́wọ́ àwọn tó wà lórí YouTube ṣán gbọ́ yín. Ẹ tó wà lórí YouTube ṣe gbọ́ wọn lórí TikTok o. Ó dàbí pé delay wà tẹ́ bá ti sọ̀rọ̀ after 5 minutes ni there's a voice protocol delay ma. I believe you. And again TikTok wà ẹ̀ àti máa ní issue pẹ̀lú ẹ̀. Mo ṣe ń gbọ́ yín pé nípa àpàyàn ẹ̀dẹ̀ ti pè mí ti pẹ́ mo ṣe ń gbọ́ lórí YouTube. Okay náà ẹ sọ̀rọ̀ ní sìkà òun ń gbọ́ ẹ̀yin ṣé ẹ ń gbọ́ òkè ìyáwá Odùduwà Àṣàrà Ìfẹ́ sọ̀rọ̀ oníyà púpọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ Odùduwà Àṣàrà Ìfẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀ dáhùn oníyà púpọ̀ ẹ̀ ní sùúrù ẹ̀jọ́. Àwọn lórí burúkú People's Congress wọ́n ti sọ̀rọ̀ mi ò mọ ohun tó ń ta wọ́n lára ìràwọ̀ bàbá yẹn ti já jẹ ti fi ọwọ́ wọn àti fi wọ̀ wọ́n láti yẹ ọjọ́ ẹ̀ àwa náà pé ìràwọ̀ wọn ti já ẹjọ́ kí ni nǹkan tí wọ́n wá lára CSI ààbò ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì Tinubu àwọn ò fẹ́ Nàìjíríà mọ́ ẹ bá lè ṣe kí oníkálùkù máa lọ nílọ tara ẹ̀ nǹkan tá a máa fi survive wà àwọn pípọ̀ yìí náà sọ fún wa wípé we are one. Tó bá di ìgbà election náà máa ń dé we are one. Ṣé tí election yẹn bá ti tán báyìí àwọn Fúlàní yẹn máa fojú wa ní. Bàbá Tinubu ẹjọ́ àwọn tó jẹ́ pé wọ́n náà ní ghost DNA ẹ̀yà wa ló yàtọ̀ nínú gbogbo ẹ̀yà tó wà lágbàáyé. Gbogbo àgbáyé. Ẹ jẹ́ kí olóyìnbó tún sọ fídíò yẹn wà online lọ́dọ̀ ms bàbá òyìnbó ló tún sọ ó ní àwọn ṣe research kan àwọn máa ń wo DNA àwọn èèyàn káàkiri àgbáyé ṣùgbọ́n there is this striking record táwọn ní wípé these people bóyá from the Bantu tribe ni wọ́n láwọn méjì ni wọ́n ní bọ̀ DNA tiwa yẹn ó striking gan tó yọ tó yẹ pé wọn ò mọ bí tá a ti ṣẹ̀ wá. Bẹ́ẹ̀ni Yorùbá àwa lọ́lọ́run kọ́kọ́ dà. So which is like an alien DNA. Wọ́n ní voice ní òpìlẹ̀ ìyàwó wọ́n ní voice ní òpìlẹ̀ mo sọ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní voice ní òpìlẹ̀ ẹ pè mí lórí fóònù I don't know ẹ jọ kí ni mo lè ṣe sí kí mo lè ṣe sí kí lórúkọ ẹ̀ mi kí mo lè ṣe sí TikTok mi táwọn máa gbọ́ ẹ ń gbọ́ díẹ̀ yẹn ò ṣe kí wọ́n mo fẹ́ ṣe báyìí TikTok mi yẹn ti ní I don't know what to do I am trying all my best. Elema. Yes ma bá gbọ́n sókè ma. Ẹ kú iṣẹ́ mà. Yes ma. Gbogbo nǹkan tí ó ń sọ ni mò ń gbọ́ báyìí. Pé ká dá ètò tiwa lẹ̀ ṣẹ́rí gbogbo nǹkan tó ní ká dá lẹ̀ yìí ó rí yẹ ká dá lẹ̀ ká bá fẹ́ kó lọ́wọ́ àwọn olórí kórè tọ́rọ̀ pọ̀ wọ́n nìkan làwọn ní gbogbo nǹkan tá a lè máa jẹ lọ́wọ́ yìí. Gbogbo nǹkan wà mọ̀ pé a fẹ́ máa dá oko bẹ́ẹ̀ táwọn olórí burúkú náà jẹ́ káwọn èèyàn lọ sóko ohun àwọn èèyàn láti dókòó lọ pé ṣẹ́ wa nílẹ̀ Yorùbá wa. Bẹ̀tí kọ́ máa lọ kán ọmọ kọ́ máa gé owó wọn tó fi ń roko kọ́ máa pa wọ́n pakúpa yìí náà ni ṣùgbọ́n Ọlọ́run bá wọn wí. Ṣé mọ̀ pé ìlara àwọn èèyàn pọ̀ ẹ̀yin gba lára tẹ́ ìfiṣẹ́ yìí àìmọye ń fẹjọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ pọ́ ti fi ilẹ̀ bẹ̀tẹ̀ àwọn tó fi ilẹ̀ yìí kọ́ lẹ́ni kọ́ fi lọ ń lara yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tó ń lara yín. So Ọlọ́run á kó yín yọ Ọlọ́run á gbé yín lékè ẹ máa ṣẹ́gun wọn náà ní ṣẹ́gun lórí orílẹ̀ máa ṣẹ́gun wọn. So wọ́n ṣe wá ń lara Sunday Igboho yìí mo mọ̀ pé bá ti ń lára ẹ̀ náà ní ògùn ẹ̀ máa pọ̀ sí àwọn tó ń lára ẹ̀ ló máa lọ sílẹ̀ gbogbo àwọn tó ń sọ̀sọ́kúsọ gbogbo nǹkan tí ò ṣe tán rò mọ́ lẹ́sẹ̀ bó ṣe máa dàlé wọn àwọn tìkára lórí nìyẹn bọ́ bá lọ wọra wọn wò dáadáa ẹni táwọn lára ẹ̀ kò ṣe tó yẹ káwọn máa lára ayé àwọn tí ń bàjẹ́ àwọn tó dẹ̀ ń lára ẹ̀yìn náà wọ́n ti ń bàjẹ́ tán mọ́ báyìí ayé wọn ti ń bàjẹ́ tán mọ́ ayé yóò lè bàjẹ́ àwọn tó bá lára yìí tó lára Sunday Igboho gẹ́gẹ́ gbọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ ń jẹ́ ká máa rójútu gbogbo nǹkan ọyẹ wọn máa bàjẹ́ ní lágbára Ọlọ́run ní tó yín lágbára Ọlọ́run wọn ní tó Sunday náà ẹ dẹ̀ máa ṣàṣeyege ẹ máa joyè lórílẹ̀-èdè tá a bá gbọ́ orílẹ̀-èdè wa èmi náà máa fọ́ sí ẹ máa joyè
Yorubawuyi fàṣẹ ká máa ṣọ o. Ẹ máa joyè lágbára Ọlọ́run torí wọ́n tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ńtẹ́jọ́ bẹ̀rẹ̀ gbogbo wọn ti kó gbá wọlé ìlara dè ló ń ṣọ́ lọ ṣẹ̀tẹ̀ lábẹ́lẹ̀ ni ọ̀tẹ̀ wọn dẹ̀ ló máa tẹ̀ wọ́n rì lágbára Ọlọ́run ẹ máa borí wọn ni. So ilé wa yìí Ọlọ́run á gbà fún wa gbogbo ètò tá a ní lọ́kàn wa ní rere fún ètò ilé wa yẹn Ọlọ́run á mú wá sí ìmúṣẹ fún wa a ní fàràtì ní kú lórúkọ Jésù á máa jẹ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè yẹn ni ẹ̀yin náà dẹ̀ ní ṣàṣetì nígbà tí orílẹ̀-èdè yẹn bá dé báyìí a máa yọ Easter báyìí tá a máa lọ́wọ́ flag sí sókè báyìí ni pé ẹ̀yin tẹ́ jẹ́ ká ṣàṣeyọrí rẹ̀ torí pé ẹ̀gbà kan sí ni bẹ́ẹ̀ lọ bí iṣẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ bá dé ẹ̀ ní sùn ẹ máa ṣe ẹ máa ṣàṣegèrè àwọn ọmọ yín náà dẹ̀ kó gojá lágbára náà lọ síbi gíga nǹkan tèmi kàn fẹ́ sọ nìyẹn Ọlọ́run á ran Sunday Igboho lọ́wọ́ á fún ní agbára lágbára Ọlọ́run láti borí gbogbo ọ̀tá tó wà nílé èdè wa ó ti rí bá aṣọ ó ti gbò ó dàbọ̀ mọ́ ọmọ Tọ́lá ẹṣẹ gan mo rí gift yín látẹkọ ó ní ìyá púpọ̀ ẹ bá wa gbóhùn sókè ká òbí àwọn yín máa clear ẹ bá wa sọ̀rọ̀ à ń gbọ́ yín. àṣẹ ẹni sùn kẹtọ sọ ẹ̀yin èèyàn wa tẹ bá gbọ́ nǹkan tó wà tó ń sọ lórí TikTok ń sọ ẹ jẹ́ ká mọ̀ ní comment rẹ lórí YouTube àti Facebook ẹ bá wa gbóhùn sókè sàn. Àkọ́kọ́ nínú national anthem wa gbogbo àwọn ìmọ̀ Yorùbá tá jẹ́ Yorùbá òdodo táwa níbí ẹ jẹ́ ká máa mọ̀ pé iṣẹ́ wà fúnlẹ̀ wa orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí national anthem wa ẹ jọ àkọ́kọ́ mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn bàbá wa àwọn lọ́balọ́ba gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi kọ́ ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan báyìí mi ẹ jọ ẹ bá pé bàbá Bọ́lá Ahmed Tinubu ìṣọwọ́jọba nílẹ̀ Yorùbá àjọba wọn gẹ́gẹ́ bọ́ ṣe ìjọba à ń fi òṣèlú mímọ̀yàn àti ẹ̀sìn àfi ìjọba ẹ jẹ́ ká fi àwọn ẹlẹ́sìn tí Ifá bá yàn ká fi jọba nílẹ̀ Yorùbá nítorí pé Ifá lolùtọ̀nà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi jọba ẹ má yẹ ká fi ẹ wo irú ọba wo ẹ wo nǹkan tó tún gbé wọlé Yorùbá ṣé àwọn aláàní fúlàní láwà nìyẹn àkọ́kọ́ nù ẹ kejì ní pé nílẹ̀ Yorùbá gbogbo apátápátá ẹ já mọ kò sẹ́ni tí ò ní òòṣà tó ń wọlé o ẹ já ronú pé àgbọ̀dọ̀ dájà ara wa ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa nítorí pé ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho tẹ bá wo nǹkan tó ti ṣẹ̀bọ̀ látàyè Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ti sìn yìí tóbi tó di bàbá Awólọ́wọ̀ ẹ wá wo bàbá Sunday Igboho àwọn Yorùbá náà látún jẹ́ ọ̀tá ẹ̀ àwọn Yorùbá lọ́ rán sí Yorùbá gbogbo àwọn táwọn nǹkan rẹ̀ máa dalẹ̀ ilẹ̀ Yorùbá ó mú wa gbogbo ẹni tó lè yọ ara mi kúrò lọ́pàá ilẹ̀ Yorùbá yóò mú wa bó bá ṣe ìlú náà mo dalẹ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá yóò mú mi ẹ má jà dalẹ̀ bàbá Sunday Igboho torí pé ẹnìkan ta ní nìyẹn láàmì tí ẹ bá ní bàbá Sunday Igboho pè ẹ wo àpéyèsí àkọ́kọ́ ni pé gómìnà Ìbàdàn Ọ̀yọ́ state ló kọ́kọ́ mú bàbá Sunday Igboho ní wọ́n tẹ̀lé ní ọjọ́ kan ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní ọ̀nà èso gàrí Ìbàdàn sí Ìjẹ̀bú Òde àwọn Fúlàní yìí ni bàbá Sunday Igboho dẹ̀ ta múra ó lọ pàdé wọn pé wọ́n ti kó yàn bẹ́ẹ̀ ó wá tí wọ́n rẹ́ nìkan tó ń pè ní ọ̀sìláàrí ìyẹn náà kó lọ́bẹ̀ wà lọ́ bá bàbá Sunday lọ di lọ́wọ́ ṣe ìgbà yẹn kí ẹ ti ṣẹlẹ̀ ẹ lọ ìsọ ìtumọ̀ wọ̀nyí ẹ pé bàbá Sunday Igboho ó lọ di lọ́wọ́ tó lọ́ ń bàjẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó fi lọ di lọ́wọ́ ìgbà yẹn kí ẹ ti ṣẹlẹ̀ wọ́n fi lọ kọ́ńtàtì bàbá Sunday Igboho wípé kó má bàa wọnú gbó lọ bá àwọn Fúlàní nígbà náà gbà tí ìdáhùn kò sílẹ̀ òkú wà nínú Yorùbá ní ṣòwò gbà náà ṣùgbọ́n nígbà tó máa padà gbé. ọmọ Yorùbá ṣó ń kílí ẹ̀ṣẹ́ ń gbọ́ ẹni tí ṣe yìí alágídí agodi àbí kí náà pè sọ ṣe. bẹ́ẹ̀ni wọ́n gbé wọ́n tẹ̀lé bàbá Sunday Igboho lórí ìgbà náà nínú Ìbàdàn kí fẹ́ẹ́ tó wá gbé wọ́n tẹ̀lé lórí. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. gbogbo àti tó tẹ̀lé Sunday Igboho lọ sí ọ̀nà tabagba ọ̀nà sọ́nà tabakó nínú gàràjì àwọn sọ́jà ìgbìmọ̀ ìjẹ̀bù ní àwọn Fúlàní ti kó yàn Sunday Igboho dẹ̀ gbọ́ dẹ̀ ká bọ́ọ̀lù òun bí sọ́kà ń gbà náà àti gbogbo ọ̀kadà gbogbo àṣìṣe Sunday Igboho nítorí pé wọn àti Yorùbá ní ṣọ̀gbà náà ìlú gómìnà Ìbàdàn Ṣèyí Mákindé yìí ló kọ́ gbé wọn tẹ̀lé lórí ìtàn yìí ẹ wá díẹ̀ wò gbogbo ọtí sọ orí àti àwọn sọ ẹ wá díẹ̀ wò dáadáa náà ìgbà tí wọn gbé sọ wọn tẹ̀lé bàbá yìí lórí fẹ́ẹ́ náà tó wọn tẹ̀lé lórí dáadáa pé ẹ̀yin ẹ̀wà ìjọba ń gbà náà ẹ wò nǹkan tí kò fẹ́ sọ ní pé ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá Sunday Igboho Ọlọ́run á gbé wa borí màmá mi Ọlọ́run á gbé borí àjọ àti ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ méjèèjì. àti gbogbo wa pátápátá àtàwọn olólùfẹ́ Yorùbawuyi. wọ́n gbé ẹjọ́ ìgbọ́sà délé alára àlùbọ́sà ló jà ní wọn wọ́n gbẹ́jọ́ ìgbọ́sà ìdílé àjẹrò àlùbọ́sà ló jà ní wọn wọ́n gbẹ́jọ́ ìgbọ́sà délé ọ̀rọ̀ bírílà
àlùbọ́sà ló jà wọn àlùbọ́sà wọn lẹ́yìn àwọn àjẹ́ ìyá mi o Yorùbáwuyi Sunday Igboho ẹ máa borí àwọn ọ̀tá yìí o gbogbo táwọn àgbà ìjọ yìí dé nítorí pé ojú oyin lè fi omi ránṣẹ́ bàtà lè fi omi ẹ lè kí àwọn ọ̀tá yìí àwọn tó nífẹ̀ẹ́ yìí àwọn tó níwá àtàwọn tó máa ń ta ẹ máa lè kí àwọn ọ̀tá yìí o àwọn tó nífẹ̀ẹ́ ìyá Yorùbáwuyi Sunday Igboho ẹ máa borí ọ̀tá yìí o gbogbo àwọn Yorùbá lódodo àti ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lódodo gbogbo ilé borí o ṣùgbọ́n ẹ̀yin ọba ilé Ifẹ̀ àti bàbá Aláàfin Ọ̀yọ́ ẹ jọ ẹ ronú o ẹbí ìfábíyì tọ́tà pọ̀ pàtó tọ́tọ̀ yàn yín ni ẹ jọ ẹ ronú sílẹ̀ nípa tó bá Yorùbá gbọdọ̀ dèrò ẹ̀yìn o Yorùbá gbọdọ̀ dèrò ẹ̀yìn Yorùbá gbọdọ̀ dèrò ẹ̀yìn mi sọ ìbáyìí o. ẹ ṣeun gan bàbá wa ẹ bá wa pàtẹ àbáwọn tó wà lórí YouTube ti sùn ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa yìí ẹ kí mi náà pàtẹ́wọ́ fún yín bí I love your contribution ẹ̀yin àgbà wa ẹ jẹ́ ká pawọ́ pọ̀ àwọn ọmọ náà ká pawọ́ pọ̀ ewu táwọn Fúlàní ń kó lórí ilẹ̀ wa wọ́n fẹ́ pa wá o ẹ bá gbó sókè níjà màmá ẹ̀rí ṣòfò. ẹ kú ètò. Yes ma. Inú mi ń dùn ara mi ń yá ọkàn mi balẹ̀ nísìnyí o mo ti send voice message kan sí yín lónìí ìmọ̀ bóyá àárọ̀ lẹ wà lọ́dọ̀ yín nígbà yẹn bọ̀ tààrọ̀ la wà ní bíbá ọkàn mi kàn lọ sọ́dọ̀ yín náà ni mo bá nú fóònù mi mo send voice message yẹn ẹ wò ọkàn mi balẹ̀ nísìnyí mo dẹ̀ mọ̀ wípé bó ṣe rí nìyẹn because ẹ̀mí ò kì í tàn mí jẹ Yorùbá ti lékè àti borí ṣé ẹ rí gbogbo fìrífìrí tá à ń rí yìí àwọn tí wọ́n ń já raburabu nǹkan ò lè sọnù lọ́wọ́ èèyàn kéèyàn má já raburabu náà ṣé ẹ rí ara ló ní wọn ara ń ta wọn ara ń ro wọn wọn mọ ohun tó fẹ́ ṣe àtàwọn tó lóṣèlú ni o àtàwọn tí Gani Adam ni o ara ní wọn so ẹ jẹ́ kí wọ́n mọ jàǹbùtà ẹnu ẹ jẹ́ káwa máa fọ̀rọ̀ wọn mu tábà ayé ò mu tábà mọ́ nísìn but à á fọ̀rọ̀ wọn mu coke à á fọ̀rọ̀ wọn jẹ chicken kò ṣe Yorùbáwuyi fan à á fọ̀rọ̀ wọn ṣe anything ta like bí mo ṣe wà yìí níwájú ilé àti Ọlọ́run ẹ̀rí mi ò mò ń ríra mi ẹran dídín small chops tọmọ mi gbé wá fún mi lánàá ló wà níwájú mi tí mò ń jẹ láti bí oṣù méjì sẹ́yìn mi ò tó bẹ́ẹ̀ mi ì tó bẹ́ẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn ó dàárẹ̀ bá mi mo máa ti lọ hospital darí Yorùbáwuyi mo ti lọ hospital darí ọkàn mi ò balẹ̀ torí wọ́n ní ikú tó ń pojúbà ẹni òwe ló ń pa mọ́ ni àwọn ọmọ mi wà ní Nàìjíríà ọkàn tí wọn náà ò balẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ẹnu nǹkan tí ó ń ṣẹlẹ̀ láti ara Ìgbòho òòṣà irúnmọlẹ̀ táwa sọ di irúnmọlẹ̀ tó ń jẹ fried rice. ẹ jọ irúnmọlẹ̀ ni o irúnmọlẹ̀ ni but àwa pè ní òòṣà oríṣà. nẹ́tíwọ̀kì ìyàwó ayé dẹ̀ lọ ọ̀rọ̀ dẹ̀ ń gbénu wọn ọ̀rọ̀ ń gbénu wọn nẹ́tíwọ̀kì wọn dẹ̀ lọ ó dẹ̀ dùn ó dẹ̀ dùn Jesus Christ àwọn náà ń pe Jesus Christ ó dẹ̀ bí jọjú ṣe ti ń gbọ́ mi ṣe ti ń gbọ́ mi padà à ń gbọ́ yín mà. ẹ wo Àdìsá mi ì tiẹ̀ mọ nǹkan tí mo tún lè máa sọ ẹni tó bá sọ ó àdúrà ló gbà fún ẹni tó bá sọ ìwúre ni wọ́n sún fún ẹni tó bá ti ẹ̀rọ. nẹ́tíwọ̀kì ìyàwó yóò dáa Mr. Richard ṣe wà ń bẹ̀ Mr. Richard ẹ bá wa gbóhùn sókè nẹ́tíwọ̀kì ìyàwó yóò dáa ó dẹ̀ dùn ẹ kú dédé àsìkò yìí o. mo kí everyone tó wà lórí platform. Yes, number one TikTok yìí yẹn ẹ lọ try ẹ lọ update ẹ lọ sí ìtẹ̀tí download app kẹ̀sì bẹ̀rẹ̀ pẹ̀ fẹ́ rí download ẹ̀ so tó bá fún yín pé kẹ́ update ẹ click update. Bí a social secondary ẹ má máa gbé ìwọlé lọ́fẹ̀ẹ́ ẹ build the platform yìí. gbàtà wà fún mi láti kí wàá mo wá fẹ́ ṣe kí ni màá ṣe. Oh, help me, let me, help me, let me. Yeah, don't give up. Yeah, the background help me, and community, community was strong, more stronger. So,
Because they avoid it just one at me, one turn. So F me, not me, oh. Ẹ ṣé. Ṣe Sunday Igboho ṣẹ́rí ẹni Ọlọ́run dá kò ṣe farawé ni tọ́lọ́run bá ti dáyọ̀ kò ṣe farawé irú ẹni ẹni tó bá bàjá ó dojú ogun kan lọ́run ni. Kárì ti fún mi ní ìkọlá tẹ agbọ́yìn náà. ẹrù pé mímọ̀ ṣe wọn kì í ṣe mímọ̀ ṣe wọn ẹni pé gbogbo ẹ̀dá àì ló dìde fún wọn sìn. Kárì. ẹni tẹ́tẹ́ gbọ́ ẹ̀rí everybody ló ń support Sunday Igboho sọ̀rọ̀ wọn ti ọ̀rọ̀ Sunday Igboho ti fún mi. Mọ́tọ́lá ẹ ṣeun o. Bẹ́ẹ̀ni. Ọ̀kan lọ dìde ogun ìran lásán ni kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Understand? So ẹja fọkàn balẹ̀. And ṣe máa ń sọ̀rọ̀ nǹkan mo ní bàbá Tinubu oníwà ní bàbá yẹn kò tí ì bímọ yẹn. Oyún wà ní Tinubu kò tí ì bí. Bàbá ò tí ì bí. Ṣé ní oríṣiríṣi ọmọ tó máa bí fúnlẹ̀ Yorùbá. Ẹja ti sòrò. Ibi tá à ń sọ gbogbo àti fẹ́ débẹ̀. Wọ́n sọ̀rọ̀ kó ti ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ mi náà mo rí òyìnbó tó ń sọ̀rọ̀ nípa. Èmi náà lanu lẹ́nu mo ní ìtàn tó ń sọ wípé ilẹ̀ Ifẹ̀ ní ayé ìtàn. Bẹ́ẹ̀ni. Bí wípé wọ́n gbà lọ́wọ́ wa ní tírápìlì ọ̀gbà náà fẹ́pẹ́gbà yẹn àti kọ́lẹ̀ ẹ̀wọ̀n Ọmọ́tọ́lá yìí máa ṣe gbé. Wọ́n ní ìgbà gbé bẹ̀rẹ̀ mo máa ń sọ mo ní ọ̀pọ̀lọpọ̀ mo ní bẹ́ẹ̀ bí máa ń sìn sọ fún ọmọ tó wà láti school kó máa sọ fún ọmọ pé you are a prince and you are a princess. ọmọ ọba làwọn ọmọ wa. you think that you are a queen. kó máa sọ fún kó máa gbọ́ sí tí wọn kó máa gbàgbọ́ jẹ́ because ọ̀pọ̀lọpọ̀ kì í sọ ká máa sọ fún wọn wípé wọ́n máa bold anywhere they stand for themselves and speak for themselves. I'm going to. Àní Yorùbá ní gbogbo àgbáyé náà tí mi ṣe mọ ní ìwádìí sọ Yorùbá nìkan ló máa sọ̀rọ̀ lẹ́nu tó dẹ̀ máa dàṣẹ. Bẹ́ẹ̀ni, Máláṣẹ ni wá. Iṣẹ́ tó dẹ̀ máa lọ jẹ́ṣẹ́ o. Gbogbo ìwé tó ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá ló wà. Ẹ ṣeun gan bàbá wa. Ìyá wa kan Mọ́tọ́lá wọn wà lórí TikTok yìí o. Lágbàdàn ti wọlé bá mi dúpẹ́ lọ́wọ́ lágbàdàn ti wọlé. Wọ́n ṣe ń fún mi ní láyọ̀nù tó ń jùdì àbí kí ló kọ kí ní tẹ fún mi yẹn nìyẹn ṣáà ń jùdì fún mi bẹ́ẹ̀ ni wọ́n fún mi ní fìlà wọ́n ń gbé irun sí mi nímú wọ́n fún mi ní kílẹ̀ wọn tó ń fún yàn wọ́n tàbí àtàtọ́ ti wọlé báyìí wọn ò tí ì dúró wọ́n tún fún mi yẹn sọ̀rọ̀ yìí gan wọ́n yìí tún dà mí gift lọ ni mi ìrorúkọ wọn rí lórí péèjì mi ò bẹ̀tẹ̀ ṣeun gan ìyàwó ọlọ́wà bá wa nífẹ̀ẹ́ yẹn ọlọ́wà bá mi dúró ti àpòṣíṣẹ́ àmúra òkè ń gbà pé yóò ní gbẹ o iná ò ní tán wọ yín ìyá wa ní kí ẹ bá wa gbóhùn sókè ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí ọ̀rọ̀ Olúwa àti Sherry Darkman ẹ tẹ́ bá ti wò ṣó ẹ lọ wò láti bẹ̀rẹ̀ tẹ̀lé bá fẹ́ short video ẹ̀ mo ti sọ sórí YouTube Yorubawuyi látàárọ̀ ẹ bá wa gbóhùn sókè. Yorùbá ọ̀gbìn máa bínú ṣẹlẹ̀ fún mi bíi 20 minutes wọ́n gbọ́ program mi mo fẹ́ sáré dé stop. Oh, all right. Okay, go sorry. You say bá wa gbóhùn sókè you say gbóhùn sókè o. Always ask for wọ́n ní ẹ bá mi subscribe sí YouTube mi ẹni sùn máa mi ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ bá mi subscribe sí Facebook wọ́n tún ní ẹ bá mi subscribe sórí TikTok kí wọ́n máa subscribe dára kó tó pọ̀ máa ń fún mi ní $15 every month wọ́n náà wọ́n thank you mo appreciate wọ́n ní kí n máa béèrè èmi náà ti béèrè fún mi gift ẹ subscribe fún ẹ máa gbé sókè. Ọlọ́run fúnra ẹ̀ máa ṣe gift fún yín. Ẹ ṣeun. Nítorí pé ẹ ti try to be honest ẹ sọ ìbò ní tòótọ́ lódodo. Ẹ ti mọ̀ pé mi gbọ́ English. Yorùbá bá máa jẹ lóde ilẹ̀ Yorùbá. Kí ló tó fún mi? Máa dìbò fún yín. Ìyálóde jàgbá ní ìwúrà.
Yàrá ọ̀rọ̀ mímì ní pé Sunday Igboho ní bàbá mi. Bẹ́ẹ̀ èèyàn gidi ni wọ́n. Èèyàn yìí ni wọ́n. Èèyàn ti dúró ti èèyàn báyìí máa dúró ti gbangba ènìyàn. Nígbà tọ́lọ́run gbé ọmọkùnrin yìí dìde fún wa. Ẹ jọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan tó bí táwọn tó kó lè rẹ̀ máa ń gbọ́ báyìí ká lè gbọ́rọ̀ yìí dáadáa. Wọ́n ṣépè fún Yorùbá ni èpè yẹn domi lénìí lórúkọ Jésù. Ìbàjẹ́ bá gbogbo ètò tí àwọn ọ̀tá ṣe sínú ayé Yorùbá. Ẹni tó yẹ ká parapọ̀ lọ́jà máa tọ̀ ìdí òdò mi mo fẹ́ sọ Yorùbá gidi. Ẹni wọn la gbọ́ ẹni tí tẹ bá sọ níbi bí àgbọ̀ lórí péjì Yorùbawuyi bí ó ẹ tẹ pẹ́ dé kíláàsì mo bọ̀ wá báyìí à ń gbọ́ yín. Òyìnbó náà bẹ́tà àdéṣọ́ torí bó ṣe wà. Nísìnyí mo fẹ́ sọ fún yín pé gbogbo èèyàn bá a ṣe mọ níwọ̀nba tá a wà lórí fúlàmù yìí náà a ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká kọ́ ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká sọ̀pọ̀tì Ìgbòho ká bá ń gbàdúrà ká máa gbàdúrà. Mo tún gbá bọ́ọ̀lù lẹ́nu. Ṣó yín mà? À ń gbọ́ yín mà. Tí ọmọ tí yín tán torí ọkùnrin yìí ló jẹ́ kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ balẹ̀. Ẹgbẹ́ tí ìyá mi ẹ̀ sọ wọ́n náà mọ wọ́n wà nílé. Tíkọ́ tí mo wá fẹ́ tó ń tè ní wípé ẹ̀wà já ránṣẹ́ sí àwọn ọ̀tá yìí. Ẹja wa bá ṣe máa bá wọn sọ̀rọ̀ níbi tó ti lè gbọ́. Ẹjọ́ mi màá bóyá ní program yẹn ẹ̀mí bàbá yẹn lè ṣe. Ṣé ní mo ṣe wà yìí ọmọ bàbá Ládọjà mo jẹ́. Ibi tí bàbá mi bá ti lọ ni mo máa ń lọ. Àwọn opponents yìí wọ́n ní ìdí ìbáwí wọ́n ní ìdí ibi tí a ti lè mú wọn jókòó pé ṣé ọ̀rọ̀ kì í yẹ yín ni. Mo ń sọ. Níbo ni sòtẹ́ torí kọ sí níbo ni sòtẹ́ torí kọ sí wọ́n kan kẹ́jọ́ lẹ́yìn tí ọ̀rọ̀ yìí ò lè yẹ yín ṣe bẹ́ni tó yẹ ká pa ọ́ pọ̀ ní torí oúnjẹkújẹ ebi olè wọ́n bíà ó ní fún wọn ó ní ọjà ká mọ̀ kan tó ń ṣe yìí o. Ṣé rí pé kì í ṣe pé wọ́n ń jà fúnlẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ ṣe wípé wọ́n ń jà fún wa ni ẹ wo bí tí mo ti ń bọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ̀ ni mí kájọ́dọ̀ rẹ̀ káyé wọ́n tajà. Ṣé mo ti sọ fún yín báyìí? Ẹ jẹ́ kájọ́dọ̀ rẹ̀ wá pé kó máa wà nínú wà ní jáde mọ́. Tẹ̀sí ká tí mo torí ẹ̀ sọ tí mo torí ẹ̀ pariwo sí ni pé ó yẹ ká parapọ̀ Yorùbá yìí kò ní dùn dáadáa báwo rè ẹ bá mi mánéèjì ẹ̀. Níṣẹ́ náà ká parapọ̀ ká wà in support of this man. Ọmọ ẹ̀kọ́ tó tí ẹ̀ ń gbọ́ tó bá ń já èmi yìí tí mo wà lórí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ yìí mo padà tó máa ń gbàdúrà fún. Ọ̀rọ̀ fi mí lọ́kàn balẹ̀. Mo níyà, mo lẹ́bí, mo lẹ́gbọ̀n, mo lára sí Nàìjíríà. Ẹ̀rù ń bàyàn lójoojúmọ́ ni. Bẹ́ẹ̀ni. Àwọn kíní yìí àwọn kan tá lọ wọ́n bí tá lọ dúró sílẹ̀ wá. Ibi wọ́n ní kí náà pé kí ẹ ti máa ń sọ̀rọ̀ pé oko la máa ń ṣe iṣẹ́ ẹ̀gbẹ́ níṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ́. Ó yá ẹ bá mi kọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ẹ ṣe ìyá wa bá wa kọ̀ntínì láàrin ìṣẹ́jú méjì náà. Bẹ́ẹ̀ni. Ibi tó lọ́kọ́ ti lè rọ́pọ́ tí ò síbi tó nílẹ̀ tirẹ̀ ṣé mi ò ní pẹ̀lú. Nígbà tó bá bẹ̀rẹ̀ láti Yorùbá dáadáa yìí wọ́n wá ní supply ló jẹ mọ́. Wọ́n dẹ̀ ti láwọn àgbẹ̀ tiwa kò lóko. Ọ̀rẹ́dì kò tó ń jẹ lóko máa ń lọ tó wọ́n náà gbẹ̀ sí wọ́n náà ti kúrò lóko náà kí ló ṣe wọ́n sáré gidi. Wọ́n náà ti kúrò lóko gbogbo wa ti bá lọ láti bá ní Nàìjíríà ọmọ yìí ọmọ ṣe dára fún mi ni. Olóyè kan náà ti ń jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ sí. Ibi táwọn ọdún sílẹ̀ wá yóò dáa o. Kí gbogbo àwọn tó ń bá Sunday Igboho jà kọ́nà mú gbogbo wọn kí ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá kọ́ mú wa o in the mighty name of Jesus. Amen. Àṣẹ Èdùmàrè àṣẹ.
I don't know. I don't understand. Ọ̀rọ̀ wọn tú mi. Mi ò dákẹ́. Ìwọ ní ìwọ Gani Ada, oníwà rẹ̀ kí ló ń jẹ́ náà? Kiri kàkàkà o. Ó ti gẹ́. Ẹ̀jẹ̀ tí a ti wà lórí YouTube ṣá, ṣáwọn èèyàn ń gbọ́ ọ̀kọ́tà sọ lórí TikTok. Ẹ̀jẹ̀ tí a ń gbọ́ lórí TikTok yìí o, ògòdè o. Wọ́n ti kọ́ láti pọ́n ní the voice is no, gbogbo tó ṣe látẹ̀kọ́ wọn ni wọn ò gbọ́ o. Ẹ̀yin èèyàn mi ẹ máa bọ̀ lórí ṣáà ní phone number mi lọ́wọ́ ẹ̀yin èèyàn. Ẹ ní phone number torí ẹ̀gbọ́n mo pa fáànù ẹ pé mi tán fáànù gan tó pé káwọn èèyàn lè bá gbọ́ lórí o. Ọ̀dọ̀ yín kọ́ èmi ni mi wọ́n tó ṣe sí YouTube sí TikTok ìgbà tó ti report mi yẹn. Manage microphone fún TikTok àbí? You can connect both. You can connect all your devices together. Then how do I do that? Any key accept kini kọ́lẹ̀ kan kí lẹ́ni kí accept? Gift kan ni tí mo gbé sókè but ó lọ náà yí either way kò sí problem ó lọ. Okay, ẹ ṣé. Ṣé nǹkan tí èmi fẹ́ sọ ni pé wọ́n ní ìdí ẹjọ́ ìyá mi tá a bá lè fi ètò sí kínní wọ́n ní ìdí àti pé àwọn méjèèjì yé papọ̀. Ṣé wọ́n fẹ́ mọ́wọ́ mú inú igbó ni àbí inú ìgboro? Nǹkan tó wà lọ́kàn mi nìyẹn. Ẹ̀yin èèyàn wa ẹgbọ́ ṣé kán pé Kakanfò àti Àdìsá papọ̀. Nítorí pé ìwọ wà nínú ìgboro òun dágbádá kiri ẹni tó lè ní kí ìyá máa jẹ wá ó ń wọnú igbó bá wọn ní wọ̀dà. Kó lè fẹ́ nílẹ̀ kó jẹ́ kó láyé ṣe náà. Bẹ́ẹ̀ni, ìwọ àti kílẹ̀kùn ọ́fíìsì ẹ jókòó sínú ìgboro yín ti yẹn máa jayé. Bàbá ilé ìtọ́ni pé kí ìyá máa jẹ wá ajẹ́pọ̀ náà máa wọnú ibi tí ọrọ̀ ajé wa lọ wà gbogbo. Kó lọ máa ṣé ti yẹ yín báyìí wọ́n ní ìyá ti fi àlàtì fún wọn kò sí jà ó tó wà lẹ́yìn ó tó pin o. Ìgboro lẹ́yìn fẹ́ máa ṣe ẹ̀fọ́ wọn ìgboro. Ìyẹn dúró bẹ́ẹ̀. Màmí ẹ bá wa ṣe pàrọ̀ àpá láàrin 1 to 2 minutes because àwọn èèyàn náà pọ̀ lórí screen. Number 2 very important thing kan ọmọ bá ṣe lè ṣe tọ́lá máa gbà wá lọ́wọ́ èèyàn kan ṣoṣo tó dominate gbogbo ilẹ̀ Nàìjíríà. Tó bá ń ta ṣúgà ẹ má jẹ́ dárúkọ ẹ̀ ṣúgà máa wọ́n sí. Tó bá bẹ̀rù owó láti wọ́n sí. Tó bá bẹ̀rù epo máa wọ́n sí. Tó ta sìmẹ́ǹtì máa wọ́n sí. Gbogbo tó bá ti tọwọ́ bàbá yìí ó máa lọ sókè ni. Wọ́n lè ní Ghana, wọ́n lè ní Kútọ́nù, kò síbi tí wọ́n ò ti lé. Kọ́nà rẹ̀ kó bá wa lè dànù. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbé ọjà kọ̀ọ̀kan wọlé tó bá gbọ́ pé ẹgbẹ́ ṣúgà sórí omi ibẹ̀ ló máa ṣomi sí. Tẹ́ ẹ bá gbé láìsí wọlé ibẹ̀ láìsí máa bàjẹ́ sí. Monopoly lélẹ́yìí o. Ẹni tí mò ń sọ ni. À ń gbọ́ yìí. Ṣé tí mò ń sọ ìyá mi? Èmi ò mọ bóyá àwọn èèyàn mọ̀ ẹgbẹ́ ṣẹ́bẹ́ tí wọ́n ń sọ o. Ẹgbẹ́ yìí èèyàn wa ṣe mọ́ tó ń sọ. Ó tọwọ́ bọ petrol ní odi 1,000 kìíní kan. Sọ̀rọ̀ ẹgbẹ́ ìyọ̀ national assembly yẹn tó bá tilẹ̀ náà bẹ̀rẹ̀ business yẹn ọwọ́ tó ka bá. Kò ní fẹ́ ṣí ìmọ̀ ní ẹnìbọ̀ tó bá lóun tún report Dangote this lẹ́ máa gbọ́ Dangote that lẹ́ máa gbọ́ ẹni lè rí tẹ́lẹ̀ ní ìgbọ̀mọ́. Ṣé èmi nìkan mo ló ti tẹ̀ ní? Àmọ́ àwọn ajá irú àgbákò lélẹ́yìí o. Àgbákò ni máa yẹn àwọn ọ̀tá tí wọ́n tẹ̀ sí ilẹ̀ Nàìjíríà láti máa fìyà jẹ àwọn èèyàn nìyẹn. Ráìsì nìkan òun nìkan ló lè kó wọlé. Wọ́n jẹ́ ṣúgà òun nìkan wọ́n ṣe mo máa ń bẹ̀rẹ̀ láti ta ṣúgà. Ní ayé àjọ àwọn ṣúgà a máa ń ta ṣúgà a máa lọ ká a máa supply tẹ́lẹ̀ máa lọ sí trevor tí wọ́n máa fún àwọn trevor ní ṣúgà. Bẹ́ẹ̀ni tí báyìí bá ti lè dáwọ́ ní ọ̀pọ̀ yìí kò ń ṣe máa. Àgbákò máa ṣẹlẹ̀. Àgbákò kò sẹ́ tó lè ṣe tiẹ̀ máa torí tó bá ti lè
ọmọ ti dé tọ́ọ̀tì ibẹ̀ ló máa bàjẹ́ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nǹkan tí mo ń sọ ọmọ tó kọ̀ọ̀rẹ́ fún yín ẹ̀yin òkè ṣé tún gbọ́ ẹlòmíì tó já tó yàtọ̀ sí Dangote ń gbòòrò máa ní ẹ̀ẹ́dọ́ bẹ̀rẹ̀ sìmẹ́ǹtì ṣé elephant kò ká elephant cement ṣé tí kò gbọ́ ẹ̀ máa ní ó jẹ́ kí gbogbo wa máa tún bójú tó kọ́nà gbà lọ́wọ́ àṣẹ ìgbà ẹ ṣeun gan tó bá mo ṣe máa ń ṣe live show ọmọ Yorùbá máa ń fàyè lè pé oníkálukú wá lè speak mind díẹ̀ ìyá wa ẹ tún gbé wa débẹ̀ ẹ̀yin náà tún gbé wa débẹ̀ ní ẹ ṣeun gan ìyá wa Ọmọlọlá bá wa gbọ́n ṣètò thank you for the gift ẹ kí a fún mi ní gift ẹ má fún mi ní gift mi lọ subscribe sí YouTube channel mi ìyá wa Ọmọlọlá ẹ lọ sí YouTube channel Yorubawuyi kẹ́ lọ subscribe síbẹ̀ kẹ́tẹ notification bell yín sí all ìgbà mi tí TikTok bá ti fọ́ tó bá ti fẹ́ f up báyìí orí YouTube làwọn á ń dúró sí à ń gbọ́ ìmọ̀. ok àfihàn ṣẹ́rí nǹkan tẹ́mi kàn ti fẹ́ sọ ní ọ̀rọ̀ ọba Ìwó yẹn ẹjọ́ tọrọ Ọlọ́run ta ló fún ọba Ìwó ní lóyè náà ta lẹni tó fún ní oyè tó kàn ń ṣe balabala tó ń ṣe báwo àti ṣé bẹ́ẹ̀ ni àwọn ọba Yorùbá ṣe wá dà nísìn ṣé nǹkan tí àwọn ọba Yorùbá because my English my Yoruba can be terrible but the story tí mo ti gbọ́ nípa àwọn ọba wa it's too great kí ká máa fún Ìwó ní that kind of position kí Ìwó kó máa gbé àtajà tẹran kó máa kágádá sí lọ́nà kí Ìwó máa sọ pé kí everybody pé òun fẹ́ tọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá sí Saudi. ìyẹn ti ya wèrè. ọ̀rọ̀ bálúbalú máa sọ̀rọ̀ rádaràdá lẹ́nu ẹ̀jọ̀ tó lọ́lọ́ báwo la ṣe lè ṣe tí a máa fi yọ ẹ̀ nítorí mo ṣàmọ̀ kan máa ń yọba náà especially ní time these days torí ọmọ Èkìtì mi ìdẹ̀rọ̀ tí ń time yẹn Fáyọ̀ṣe yọba wa kan ní yàrá wọ́n yọ dànù tí wọ́n máa ń yọba báwo la ṣe lè yọba oyè kalẹ̀ yọ sí gbóbi ìjìgá torí mi ò understand I don't understand what ó kàn ń disgrace Yorùbá up and down pẹ̀lú ọ̀rọ̀ tí ò ní túmọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe mọ́ ní Ọ̀fífẹ́ ló ṣe ẹnu gbàkà tó bẹ̀rẹ̀ sí bọ́ ní Ọ̀fífẹ́ ní máa yé mọ́ ní mo kọ́ bí ti understand another one tún ní ti Mákindé kí ló ń pa Mákindé lọ́jọ́ kí ni problem Mákindé ṣé torí pé ó fẹ́ yínmírí ní ìyàwó ló ṣe é ṣe lẹ́yìn nítorí kò yé mi tó fi jẹ́ pé gbogbo nǹkan ló fi wà against ìlú ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Ìgbòho òde tí tó pààyàn níbi bẹ̀yẹn. kò lè ṣe hàn kan Mákindé. wọ́n tún rí àwọn ọmọ tó mú ní oríire inú tún bí ṣe ló ń béèrè lọ́wọ́ àwọn US pé kọ́ bá wọn wádìí nǹkan tó ṣẹlẹ̀. níwà ìwọ yìí náà ló lọ bá ó ṣí ló bẹ̀rẹ̀ sí sọ kọ́tọ̀kọ̀tọ̀ pé o jí ní ìrọ̀lẹ́ 9 p.m. ó sọ pé o fẹ́ ṣe president àárọ̀ ọjọ́ kejì. lọ́jà àwọn ọmọ kó. ní irú ọ̀rọ̀ játijàti olóhùn. bí Mákindé máa ń fa gbó èmi ò mọ o. mi ò understand ọ̀rọ̀ Mákindé mọ́ kò yé mi and he used to ìgbà yẹn wà lára àwọn best governor ńgbà yẹn bí o understand ẹ̀ mo dẹ̀ tún gbọ́ ṣe lọ tó mi ò wà pé o confirm mi pé ṣe ló ti ta gbogbo Ìbàdàn kan báyìí. èmi náà ń gbọ́ ẹnìkan sẹ́ni fídíò kan sí tán ní ẹgbàá wá lọ́wọ́ Ṣèyí Mákindé ti ta gbogbo Ìbàdàn tó ta gbogbo Ọ̀yọ́ tán o wọ́n ló ti ta everywhere tán ọkọlẹ nìyẹn ṣòbí ẹyẹ pé ó ti ta. mo tún rí píkṣọ kan báyìí tó yà pẹ̀lú àwọn Fúlàní wọ̀nyí lọ́nà àwọn Fúlàní dẹ̀ ní wọ́n gbé Fúlàní tó tún tẹ́ wọ́n tó dangerous wọ́n dẹ̀ wà very patient bó ṣe wà yìí. ó dìbẹ̀ lọ́pàá ìyá mi lóòótọ́ lẹ sọ ó gbé gbogbo àwọn kékeré fún dìbẹ̀ lọ́pàá àwọn ọ̀rẹ́ ẹ̀dẹ̀ làwọn dìbẹ̀ lọ́pàá yìí. àbúrò Dèsánì ni ìyàwó ẹ̀. àbúrò Dèsánì ni ìyàwó Mákindé Ògúndé o. ní London èmi ò mọ mi ò mọ à ń gbọ́ ìmọ̀ mi ìyá mi Ọmọlọlá bá wa gbóhùn sókè ẹ̀yin máa sọ iná ń sọ̀rọ̀ lọ́wọ́. ok Odùduwà àṣà rẹ̀ fẹ́ gba gbóhùn sókè mà wọ́n ti bẹ̀rẹ̀ àwọn onífàájà ti bẹ̀rẹ̀ wọ́n ti rẹ́ fàájà ìyàwó Odùduwà bá wa fàájà. owó burúkú ń bẹ ní ọwọ́ Mákindé owó ti Dèsánì máa ṣe bẹ́ẹ̀ pé òun ò jí owó ọ̀pọ̀ ẹ̀ ti kọ́ lẹ̀ o. Dèsánì má dùn èké kò ní sọ pé òun ò jí owó ẹni tó ra bra ẹyọkan $1.2 million. Buhari kàn fi ṣe wèrè ni irọ́ ló ní bra yẹn gbà tí ì ṣe ọmọ Filipino yìí wọ́n ń try láti rọ́ọ̀pù kìíní yẹn pẹ́ tí ọmọ
bí tọmọ Filipino tí president Filipino Aquinas tẹ bá rántí Aquinas of Philippines tó ra bàtà tó fi gbogbo ilé yẹn ra bàtà ni Aquinas ti kú ní ètò àtọkọ ẹ̀ àwọn ni former leader Philippines the Philippines so ṣẹ́rí gbèsè àmì fúnra ẹ̀ àlùkò ló ń fẹ́ ó dẹ̀ ń fẹ́ bàbá yẹn àlùkò ibi tó tún bẹ̀rẹ̀ orí ìbò ẹ̀ nìyẹn bọ́ ìtàn pè ní àlùkò yẹn ó dàgbà àlùkò yẹn náà wà ní bíyà CPN àbí nǹkan. ó ń fẹ́ àlùkò tún fẹ́ bàbá dèsè á ní obìnrin fọkọ méjì. bàbá ti darúgbó náà kí ló wẹ́ bàbá arúgbó ẹ̀ ṣe òṣèlú former governor ní ẹ̀mọ́ dèsè òun gbọgbọ ló ń jẹ́ dèsè àná ẹ̀ máa ní sí Madueke ni. Alisi Madueke. ó fẹ́ tíkẹ́ẹ̀tì fún kinní náà òun náà ti wà nínú rẹ́ẹ̀sì Alisi Madueke òun àti kí lorúkọ èyí tó nílé sí Dublin yìí ti fẹ́ gbogbo kọ́fọ̀ọ̀sì wọn tó ní Dublin yìí gbogbo wọn fẹ́. gbogbo owó tẹ́ ti gbọ́ àmàkájọ máa ná ẹ̀dẹ̀jà olórí burúkú ẹ̀dẹ̀dẹ̀bì ti àyà sí. owó burúkú wà láwọn ọmọ yẹn ní yọ̀ọ̀tì tó rà ni àwọn èèyàn ló ya ní yọ̀ọ̀tì tó rà àwọn kinní wá ya lọ́wọ́ ẹ̀ àwọn jay-z àti ìyàwó ẹ̀ kí lórúkọ ìyàwó jay-z tí wọ́n kọ empire kánú kan orin Empire State yẹn náà kí lè kórúkọ ẹ̀ mà Beyonce ṣe birthday wọ́n ní yọ̀ọ̀tì tóun àtàlùkò jọra ẹ̀ wọ́n náà yá látọwọ́ ẹ̀ Nàìjíríà ló dẹ̀ ní yọ̀ọ̀tì. owó Nàìjíríà ogún dé ọ̀daràn àwọn wèrè lé o. Nàìjíríà sọ fún yín wẹ́ẹ̀lì tiwa tó wà lọ́wọ́ àwọn pípù wọ̀nyí ṣé kí n gbọ́ tí mi sọ tí tìrì máa ń sọ wípé owó burúkú wà Nàìjíríà yẹn sẹ̀. èmi mo kọ́kọ́ sọ bí 5 years ago sọ́dẹ̀ Buhari nírọ́ ni mò ń pa orí ibú owó. wọ́n ní tẹ́lẹ̀ wọ Nàìjíríà yẹn the president the governor wọ́n ní ẹ máa rò wípé ẹ ti dá wèrè ní. wọ́n lè jọ wèrè lóòótọ́. tí owó yẹn pọ̀ dé ẹ máa fagbó ẹ̀ ní mọ̀ fẹ́ fagbó ẹ fà kó lọ́sùn ẹ mọ̀ pé bóyá lè jẹ owó yẹn kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ yọ ní bọ̀tẹ́ ẹ lè yọ ẹ máa jẹ wèrè sídìí owó yẹn níṣẹ́ níbi tí owó yẹn pọ̀ dé. mo yọ bí ìyẹ̀bọ̀ lọ́ fọ́ orí wọn fàgbọ́n papọ̀ ní 54 nations ló wà nínú Nàìjíríà yẹn 54 nations. 54 nations because no 55. 54 we have 55 speaking languages. You don't have 55 speaking languages. You have almost 890 tonal language. Ethnicity, boy ethnicity, you have 54 ethnicity, boy things on here. That country, the reason they created it like that, Britain ní fẹ́ ṣe so that power máa wà lọ́wọ́ wọn. Wọ́n ti mọ̀ ní pé agbára ti fẹ́ kúrò lọ́wọ́ àwọn. Wọ́n wá rò pé táwọn bá dúró sí inú sàárè yẹn pé àwọn máa ṣẹ̀rù bá France àti Germany. Ogun àgbáyé pọ̀ ní 1904 ńgbà yẹn. Wọ́n dẹ̀ ti pín Áfíríkà. Ìgbà tó ń pín Áfíríkà láti ti Britain nígbà ọ̀pọ̀ ló gbógun wọnú Nàìjíríà. Fàájà la wà báyìí. Ó gbé ogun wọ West Africa. Britain ló gbé ogun wọ West Africa. Lọ́dún tó wá fi ṣe olórí wa gan ṣe bí India ló wà. Britain sì ń ja ogun India kò tí ì jà tán. Ó fẹ́ gba India yẹn kò rí ìgbà tán. But bàbá Lord Lugard ló ń lọ Lugard wá sí Nàìjíríà. Ó kó lọ survey. Lord Lugard was never a military man. He doesn't know anything about military. He was a merchant. With Royal Niger Company. India náà ti dá Royal Niger Company yẹn sílẹ̀ kó tó máa dá another body ẹ̀ sílẹ̀ ní sí Èkó ńbẹ̀ yẹn. Omi yẹn gangan ni wọ́n tọ̀ wá sọ́dọ̀ wa. Omi yẹn ni. Unfortunately for ilẹ̀ Yorùbá, uncle àti brother wọ́n ń jà. Ọmọ ẹ̀gbọ́n àti ẹ̀gbọ́n wọ́n wá ń jà. Ọmọ ẹ̀gbọ́n Akíntóyè àti kí lorúkọ Akíntóyè àti kí lorúkọ máa tó máa ń ṣeré yẹn náà.
nítorí àti kò fọkún jà lọ́wọ́ wọ́n wá ń lo kinní yẹn ẹ mọ̀ báwọn bá ṣe máa ń ní ìjà it's just like wèrè tó gbélé àwọn bàbá ọba Ọọ̀ni of Ifẹ̀ yẹn Rasheed ntí Rasheed ń ṣe Rasheed àti Olúwo Rasheed àti Ọọ̀ni wọ́n jọ gbélé kan náà ni. bẹ́ẹ̀ni bàbá Ọọ̀ni ló sponsor Rasheed. ẹni tó wà lórí YouTube ṣé ẹ̀ ń gbọ́ wa báyìí because àti ẹ̀rí kọ́mẹ̀ntì lórí YouTube rárá ẹ bá wa láìkì ètò yà rí kọ́mẹ̀ntì ẹ bá wa power tap lórí ẹ̀ ń gbádùn èèbò ló ń gbádùn òtí àwa yìí sọ ẹ bá wa power tap lórí ètò yìí à ń gbọ́ yín. bàbá wo mi kò bí Rasheed ó náà foríjì tó bá ti kú kí ló ti ń pe máa yìí tó ní filling station nìbàdàn òun ló mú Olúwo òun ló lówó jù ní fámìlì wọn òun ló mú Olúwo mọ àwọn fámìlì Ọọ̀ni yẹn tó fi jẹ́ pé bàbá òun wà mọ́tò fẹ́ nìyẹn ni Aláàjì Kájọlà. Olúwo dágun lálẹ́ yìí o Olúwo ti dáhùn fàájà la wà báyìí. Lòyólà lolúwo máa ń gbé ẹ lọ béèrè lọ́wọ́ anybody. Kí ló túmọ̀ Lòyólà? Ó ti máa ń fi ẹsẹ̀ bára ẹsẹ̀ kò lọ sí Loyola College tó bá sọ ní owó parọ́ is a dropout. Wow. Kò lọ Loyola College bọ̀ bàbá lọ Loyola College Ọọ̀ni of Ifẹ̀ ṣe tán ní Loyola College wọ́n tó wá lọ sí Polytechnic nìbàdàn. So àbájá àwọn làwọn ò gbọ́ dáadáa ó mọ àwọn alágbára báyìí à ń gbọ́ mo kí sọ́dọ̀ ní ìlọra speaker à ń gbọ́ yín mà. ní YouTube wọ́n lè má gbọ́ dáadáa ní YouTube ní ọmọ tó ṣe YouTube. I believe you. Anyway ṣe rí gbogbo àwọn pípù wọ̀nyí wọ́n mọ̀ kó táwọn ṣe tí wọ́n ò fẹ́ káyé ó gbọ́. Màámi ẹ̀mọ̀ nǹkan ojú àṣà live àwọn èèyàn ń bínú wọ́n ní àwọn ò gbà wọ́n ní kẹ́ pè sórí fóònù. Èmi ò láti orí fóònù yẹn jẹ̀rọ. Kí ló dé? Ebi tí máa ní nọ́mbà ilé mi ó pèèyàn lẹ́yìn pé fún wa lówó. Ẹ mọ nọ́mbà mi náà ọjọ́ evangelist ń sọ̀rọ̀ náà. Evangelist ó yẹ ẹ pè ọ̀rọ̀ tá ẹ̀ sọ yìí ọ̀rọ̀ tó mú yes àwọn èèyàn ń bínú lórí YouTube ẹ pè sórí kíní ẹ pè máa mọ ìfọ̀ ìdání fún yín ó yẹ ẹ pè. Ọjọ́ tí mo ti lọ láǹfọ̀ yìí láàsì ìmọ̀ bóyá ń ṣiṣẹ́ lọ. Láǹfọ̀ olùkọ́ dẹ̀hùn WhatsApp lè máa kàn pè. WhatsApp mi lè máa pè náà. Torí mo ní free call sí Amẹ́ríkà láti náà. WhatsApp lè máa pè ẹ bá gbọ́n sókè máa mì. Ẹ̀yin èèyàn tó bá lórí ẹni tó máa ẹ tó bá lórí YouTube jẹ́rìí tí bá ń wáyé ẹ máa bá wa kọ́ ní kọ́mẹ̀ntì tó lásìkò ká lè bá àmọ́ ẹ wá níwọ̀rọ̀ tí àwa yẹn ti sọ ẹ wá ń dẹ tí ẹ ń gbọ́ díẹ̀ sọ̀rọ̀. Ẹni sùúrù oníyà púpọ̀ ẹ bá gbọ́n sókè mà. Ẹ kú ètò. Yes ma. Tí àwọn mọ́mì tó ń sọ̀rọ̀ tó ń sìn ó tẹ̀ clear díẹ̀ di ẹni tó sọ̀rọ̀ before bóyá àwọn náà dẹ̀ ní before that time tẹ́ fi sọ pé kìíní kò clear rárá mo tẹ̀ láwùjọ. àwọn Yorùbá mi kọ́ sí comment section àti bá ti ń wo show tẹ́lẹ̀ mistake bá ti wà ẹ máa bá wa máa kọ́ ẹ ní sẹ́yìn tí mi lórí fóònù kiri ẹ bá wa kọ́ sí comment section ni comment mi máa ń wò. ok tó ní orí tí mi tí ń wo YouTube yẹn ok máa kọ́ sí ó dà ẹ pé tó mà. nǹkan ṣẹ́rí mo àwọn kíní tí ẹ ṣó yẹn Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún Sunday Igboho. Bàbá yẹn pé ó nífẹ̀ẹ́ ìran ẹ̀ ń wo gbogbo títí wọn wo títara wọn àwọn ọmọ wọn ò kúkú sí níbí Nàìjíríà àwọn ìyàwó wọn ò síbẹ̀ wọn tó ń wò pé kò síbi téèyàn lè lọ ní gbogbo àgbáyé ilé náà làbọ̀ sinmi oko. Pé èyí oníkálukú dẹ̀ níbi tó ti jáde wá pé ó dáa gbogbo ilẹ̀ Yorùbá yìí o ọ̀wọ́n dẹ̀ wọ́n gbé sórí wọ́n gbé séjìká wọ́n gbé àwọn ọ̀tá dẹ̀ dìde wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń bínú ṣẹ́rí nílẹ̀ Yorùbá ó yẹ ká máa dúpẹ́ nítorí pé Ọlọ́run dìdí gbé ti Sunday Igboho yẹn padà wá láti wá ṣe iṣẹ́ tọ́lọ́run rán wọn. Bẹ́ẹ̀ni. Reason ni pé nígbà tí àwọn kíní ìbẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ àwọn Fúlàní yẹn ọgbọ́n oríṣiríṣi wà lórí wọn ọgbọ́n àyíníke tẹ bá gbégbà bíbàì wọn á gbégbà bíbàì ìgbà kan kí bàbá Tinubu tó débẹ̀
gbogbo alágbára ilẹ̀ Yorùbá wọ́n ti dé báyìí wọ́n mú wọn balẹ̀ àwọn èèyàn ò tètè mọ̀ ó lè jẹ́ gbogbo táìmù bàbá Bọ́lá Ìgè wọn yẹn ẹ mọ̀ nínú history gbogbo mú gbogbo ẹ ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ wo àkẹ́tì gbogbo ẹ̀ àwọn tó bá ti dìde wọ́n ṣe fún Chief Sunday Igboho wọ́n mú wọn balẹ̀. Chief Sunday Igboho tó pààyàn sílé ẹ̀ wọ́n ṣe wọ́n ò pé ìwọ ló tún láyà bí so that kò ní sẹ́ni tó máa sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run aláàánú kò jẹ́ kí ó fẹ̀mí Chief Sunday Igboho lé wọn lọ́wọ́ Ọlọ́run á lò wọ́n nítorí pé tẹ́rí bó ṣe dá Àmọ̀tẹ́kùn yẹn lẹ̀ wọ́n ti wọnú ẹ̀ bẹ́ẹ̀ni wọ́n ti kóra wọn sínú ẹ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ là ń rí tó ẹ̀ tí bàbá Gani Adams yìí àwọn torí owó kò sí nǹkan tí Fúlàní ò lè ṣe owó wọ́n ti fi ba gbogbo wọn jẹ́ bẹ́ẹ̀ ṣe rí wọn yìí owó á máa lọ nínú àpò àwọn Fúlàní ti wọnú wọ́n ti wà nínú àwọn ọmọọṣẹ́ Gani Adams torí àwọn tó jáde sọ̀rọ̀ nígbà tí olóyè Sunday Igboho dìde tó bá wá jẹ́ bàbá Gani Adams ló wá bọ́ síwájú wọ́n lè má rí clear abẹ́lé ọ̀ṣẹ̀ àwọn Fúlàní máa tànú àwọn kan máa dàgbàdà káàkiri ni bẹ́ẹ̀ ni owó máa wọ ọwọ́ wọn kàn máa signal sí wọn pé ẹ kúrò ń bẹ̀ wọ́n ti gba owó yes. Sunday Igboho nìkan lẹ trust nìyẹn o. Yes na ẹni tó fi tọkàntọkàn ṣe kò gbé owó síwájú yes bí Ọlọ́run ló lo Chief Sunday Igboho kò wọlé ni Ọlọ́run kò ìyẹn number one Olúwo yẹn tó ń bá wádìí lọ bọ̀ ó lè ti ní pépé ó lè ti wà nù payroll àwọn Saudi àwọn kìíní wọ̀nyẹn tí wọ́n kó wọlé yẹn ó lè ti wo owó pé ọba bá ti fẹ́ràn owó ju ara ẹ̀ lọ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìwọ̀nyí gbogbo VDM tó lọ gbé wá ẹ̀mí ò mọ ìtumọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n dẹ̀ ń lò ó tẹ́lẹ̀ wọ́n rò pé ó máa lè possible ni lẹ́yìn tó ti ṣe ti Kwara tán wọ́n fẹ́ wọlé sọ́sùn láti bẹ̀ wọlé sọ́yọ́ láti Ìbàdàn tó wọ́n fẹ́ lò wọ́n. ẹ bá mi round up ilẹ̀ ti ṣú èrò lẹ́yìn pọ̀ lórí fún mi. round up bá ṣe Mákindé yẹn náà ó ya everybody lẹ́nu orí èèyàn wò ẹni tó ti fẹ́ ṣe tán títí February ó sì ń ṣe governorship lọ́wọ́ ò tí ì jẹ́ tán presidency ló ń nawọ́ sí ó mà lágbára o tó ètò wa kù ní pé kò dẹ̀ wá bí ìlú ṣe ń lọ yìí bí wọ́n ṣe máa tún mú Yorùbá mọ́lẹ̀ ni o tún fẹ́ bá wọn nawọ́ sí wọ́n kọ́ wọn mọ́ wọ́n ní kán wọnú gbó lọ onírárá kán má wọnú gbó so gbogbo kíní àlùmọ́nì tó ń wà ń bẹ̀ yẹn gan-an tó ń bá jẹ́ ojú àtàrà ìfẹ́ ẹ pè ó lè ó máa mọ̀ nípa ẹ̀. àṣàrà ìfún júlọ̀sẹ̀ mute náà ojú àṣàrà ìfẹ́ bá wà pé ẹjọ́. Anyway kọ́lọ̀ ń kó jọ kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa àwọn ọ̀dàlẹ̀ náà wà lára wa. Dẹ̀ mo fẹ́ sọ kíní kan ẹ má bínú. Flush yẹn púpọ̀ nu wọn wà. Àwọn Fúlàní wà nínú ilé gan-an. Wọ́n ti change orúkọ wọn. Àwọn náà ń bá àwọn ọmọ Yorùbá ń tàkà Ìgbò ń tàkà Yorùbá àwọn náà bá wọn dá sí ẹ rí Abubakar Abdullahi Babatunde ṣé Yorùbá ló ń jẹ́ wọn bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ ń gbọ́ Yorùbá òun náà múra bí Yorùbá òun náà ń ṣe bíi pé Ìgbò máa lọ tó dàtàyè á gbà wọ́n ti wà nínú ilé o tí Chief Sunday Igboho náà kàn wà kẹ́fù àwọn tó ń gbà pé kán máa forúkọlẹ̀ Fúlàní máa wọ ọbẹ̀ o wọ́n pọ̀ Ọlọ́run ló ń ṣàánú wa. Wọ́n máa wọnú àwọn ọmọọṣẹ́ wọ́n máa gbàbọ̀dè fún wọn wọ́n tètè wọn bó ṣe máa ṣe nǹkan tí àwọn òyìnbó ń pè ní background check wọn kì í fi ṣeré o wọ́n máa ṣe background check fún anything nípa ọmọ Yorùbá ń sìn gbogbo ẹ̀rí ọ̀wọ́n tẹ̀rí àmúyẹ tó ti dàgbà sínú Èkó ń bẹ̀ yẹn Fúlàní ni wọ́n Fúlàní Èkó lẹ máa rí Lagos wọ́n forúkọ Yorùbá kan sáàrin ẹ̀ ibi tẹ́ ti máa já ní pé àwọn Yorùbá wọ́n máa ń fi orúkọ ẹ̀sìn kan náà máa ń sábà fi sáàrin orúkọ wọn fi méjì sí ibi tẹ́ ti máa já wọn yẹn Yorùbá ò dẹ̀ ń já bùbákà so wọ́n ti wọlé o ẹ ṣé o ó dà o. Àwọn èèyàn lálẹ́ yìí wọ́n rẹ́dí àti fàájà ni everybody fẹ́ fàájà wọ́n fẹ́ run ni ìyàwó evangelist tó ń sọ̀rọ̀ lọ́wọ́ la pè so wọ́n bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè mà. àníyàn lórí ibẹ̀ yẹn tó yẹ pé
sorry jẹ́ kí n lọ́rùn. A ní àwọn tó yẹ pé wọ́n wà lórí ibẹ̀ tí wọ́n táwọn náà mọ̀ wọ́n ní knowledge nípa àwọn ìrìn àjò tí Rashidi Adékànbí Adékànbí àbí tí wọ́n Akànbí. A ní àwọn èèyàn tó yẹ pé wọ́n ní àwọn kinní ẹ̀ lọ́wọ́. Ṣé rí owó ló ń wá ó mọ̀ pé fídíò ẹ̀ máa fún un lówó kò sẹ́ni tó ń joyè lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni. So ó ń wá owó ni àṣírí ẹ̀ dẹ̀ ṣì máa tú gẹ́gẹ́ bí mọ́dà wa tán sọ̀rọ̀ tán ní ìsìn ṣe sọ̀rọ̀ pé àwọn ó ṣeéṣe pé àwọn kan ní Saudi Arabia ń fún lówó yes ìṣọba Saudi ló fún lówó ṣe láwọn kan wà tó jẹ́ pé ní Saudi Arabia yẹn wọn ọ̀rẹ́ kingdom Saudi pọ̀ gan ní ìmọye kingdom tí wọ́n ní so àwọn kan wà tó jẹ́ pé wọn ò nífẹ̀ẹ́ bin Salim tó wà ń bẹ̀ nísìn Switzerland ló ti kàwé ó wá lọ sí England ó kàwé ní England náà nǹkan tó yẹ pé tó bá sọ English tẹ́ bá gbọ́ òyìnbó tó bá sọ ẹ mọ̀ pé eléyìí kò dàgbà sí Saudi Arabia Sherry bin Salim yẹn a very intelligent man America ló dẹ̀ ń bá ṣe is prince ni is not a king is a prince so gbogbo àwọn ọjà ní gbogbo territory tó yí wọn ká àwọn kan tún wà tó jẹ́ pé wọ́n ń gbàbọ̀dè fún Saudi bó ṣe wà yẹn so àwọn yẹn àwọn Sufi wà ń bẹ wọ́n ní Sufism náà lẹ́yìn oríṣiríṣi bọ̀ Sunni ni olórí ìjọ tí wọ́n ń ṣe ní ìlú Saudi yẹn òun ló jẹ́ kí Amẹ́ríkà àti àwọn bin Salim ọba yẹn prince yẹn ó súnmọ́ Amẹ́ríkà ju anyone lọ bí ìṣọrùn yẹn so gbogbo pa ń lọ sí Mẹ́kà mọ́roro yẹn èèyàn ló ń tún ṣe o owó ọ́ìlì dẹ̀ ni wọ́n fi ń gbé ìlú yẹn ró but àwọn kan wà tí inú wọn ò dùn ìpè àṣẹyìn nìkan lẹ máa jókòó lé ọ̀yì bínú tẹ̀gbá náà ò ṣe dùn báwọn kan Fúlàní wọ́n ń dominate wa bẹ́ẹ̀ làwọn kan wà ní Saudi Arabia yẹn àwọn tí ò wá bá àwọn eléyìí ṣe òun ni àwọn àṣídì olúwo àwọn máa bá wọn ṣe wọ́n máa bá wọn ṣe wọ́n máa pọ́ǹpù owó ṣé rò pé ọba Saudi ló lọ rí njọ́ tó lọ tó fi aṣọ kọ́ ara lẹ̀kùn nípò lẹ́yìn tí ọba tó ń fi aṣọ kọ́ ara lẹ̀kùn bí bó ṣe wọnú ilé yẹn ni bó ṣe wọnú ilé yẹn báyìí wọ́n fẹ́ jẹun ni o àwọn yẹn ti ṣe oúnjẹ sórí tébù wọ́n ṣe bí almost bí 12 feet long wọ́n ti tó oúnjẹ sórí ẹ̀ kò rírun nǹkan bẹ́ẹ̀ yẹn rí láyé ẹ̀ náà ebórí mọ́tòsáìkù ló wà tó ń já báàgì káàkiri láyé ìgbà kan àwọn tó mọ̀ níwò wọ́n náà máa ń rí mọ́tòsáìkù ló máa ń wà náà mọ́tòsáìkù náà ló máa ń bù kiri ó ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn rí ni bó ṣe wọnú ilé yẹn báyìí ó kàn fi agbádá yẹn ó kàn fi kọ́ ilẹ̀kùn ó dẹ̀ jókòó pàkà bóyá jókòó tán báyìí ló bẹ̀rẹ̀ sí ń tò ẹjọ́ kò lórí kò lẹ́sẹ̀ ó lè jẹ́ àwọn tó ń bá jì yẹn àwọn yẹn ò tún wọ́n lè má tún ní ìfẹ́ sí àwọn ọba tí ẹni tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní fraction oríṣiríṣi ń bẹ̀ yẹn. even Saudi má. ṣùgbọ́n sọ pé ilẹ̀ mímọ́ ní Saudi. àní ghetto wà ń bẹ̀ tẹ́ bá dé ghetto wọn ẹ̀ lanu pé ibi tí wọ́n pè ní ìlú Ọlọ́run ni ìlú Allah ni. bọ́bọ́ British kan mo máa ń fọ́lọ̀ ẹ̀ ń gbà ó ṣe YouTuber ni ó wá yọ lọ sí ibẹ̀ yẹn ó gbé kámẹ́rà sínú aṣọ mo rí ibi táwọn èèyàn ń da ilẹ̀ sí ń bẹ̀ nínú fídíò yẹn ghetto wà ń bẹ̀ tó ń mu kólòs ghetto táwọn obìnrin jókòó tó wọ́n ti mú orí wọ́n ti fa irun wọn ti dàbí irun tá a máa ń tú lórí yẹn kí lórúkọ irun yẹn tó máa ń lò fún kíní. ṣé dread. dread kẹ ẹ má bà dread jẹ́ fún wa o dread làwa ń ṣe o kí lórúkọ irun yìí irun tẹ máa fi ń ṣe irun tẹ máa fi ń ṣe single plat nǹkan. ẹ gbọ́ irun wo ni omi ò mọ ohun tẹ́ ń sọ o. amigos àwọn irun amigos nǹkan kan tẹ máa ń lò yẹn tó bá ti wá attachment ẹ mọ̀ bá attachment ṣe máa ń rí tẹ́yàn bá ti dànù tó máa lẹ̀pọ̀lẹ̀pọ̀ bí nǹkan tó wà lórí àwọn ọmọ yẹn nìyẹn àgbàlagbà àtọmọdé mo ní
àwọn èèyàn wa wọ́n máa wùn mí kó lọ wo ibi tí wọ́n ti gbé ẹ̀sìn yẹn wá wípé we are normal people o, wọ́n ń ṣu o, wọ́n ń tọ̀ o, wọ́n ń ṣe èèyàn kan tó jábọ́ látọ̀run o. Ẹ yé máa wò àwọn ọmọ ará Saudi pé wọ́n jábọ́ látọ̀run. Ibi òkúta tẹ̀dẹ̀ ló ń fẹnu láyẹn, tẹ bá tún débẹ̀ after 3 months ẹ rí i pé wọ́n á ti strip gbogbo aṣọ yẹn, wọ́n á tuntun ṣe. Tó gbogbo ẹ̀yin tẹ sáku ibẹ̀ yẹn, sweat yín ò gbúdọ̀ lẹ̀ mára kinní yẹn. Tí sweat yín bá lẹ̀ mára òkúta yẹn máa ti. So wọ́n máa ń maintain òkúta yẹn fún yín. So that tẹ bá tún wá lọ́dún tó ń bọ̀, ẹ tún lè bá nǹkan tó dáa. Òkúta yẹn ò dẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Cube kékeré lòkúta yẹn. Cube ni, it's like cube sugar. Because wọ́n ló jábọ́ láti òkè ọ̀run ni. Àìmọye òkúta tó ń jábọ́ láti òkè ọ̀run l'Amẹ́ríkà tẹ wà yẹn. Meteorite lè ti já bá ṣe ń sọ ẹ̀. Kó dẹ̀ tó dé ilẹ̀ ilẹ̀ àti wà shattered because of my magnetic field tó ń protect wa. Magnetic field yẹn ni ò jẹ́ káwọn ìràwọ̀ tó ń já yẹn kó máa kàn wá lára. Àwọn stars yẹn máa ń já. So magnetic field yẹn òun ló ń help wa, tó ń sustain wa. Ẹ bá bẹ bàbá Trump o, àfẹ́ kó lo gbogbo agbára t'Amẹ́ríkà ni, tó bá lọ lo gbogbo agbára t'Amẹ́ríkà ni, àwa mọ̀ pé àwọn ti ní ibi táwọn máa lọ. Wọ́n ṣe wà yẹn tán bá pa gbogbo ẹ̀rẹ̀, wọ́n níbi tán máa sá pamọ́ sí. They can live there for another 200 years. So ilẹ̀ Yorùbá ẹ tètè múra o. Ẹ tètè dìde, ilẹ̀ Yorùbá dìde o. Agbára wà lọ́wọ́ àwọn èèyàn káàkiri àgbáyé tó ń rẹ́dì láti parẹ́, ṣùgbọ́n ọmọ aládé ni wá o, wọn ò lè pa wá mọ́ rẹ́mọ ayé. I love that. If you love it, let us hear. Òṣùpá ìjì ó wa kàn jọ ibi tó bá ralẹ̀ rá sí. Gàrí Ìdààmú ti dárúkọ ẹ̀ nígbà tó lọ Ilé Ifẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí kíní wà lọ́kàn títí wa, ẹ má jẹ́ ká gbé ẹ̀sìn lérí. Àwọn nǹkan wà tó jẹ́ pé Elédùmarè ti jogún fún wa. Nínú àlá yín á máa yọ sí yín, á máa sọ fún yín pé nǹkan báyìí ni ó ní láti jẹ́ ṣe kí o tó padà lọ síbi tí mo tó ti ṣẹ̀ wá, which is ibi tí Elédùmarè ń gbé, bóyá lábẹ́ omi ni a mọ̀. Ṣùgbọ́n èmi mọ̀ pé Elédùmarè ò sí nínú iná, kò dẹ̀ sí lórí òkè. Orí òkè kọ́ l'Elédùmarè wà. Ibi tá a máa padà sí yẹn náà l'Elédùmarè wà, ibẹ̀ láti máa lọ bá. Òṣùpá ìjì. Ẹ jẹ́ tẹ́ wọ̀ tẹ́ bá mọ Òṣùpá ìjì, bá mi kọ sí comment section. Òṣùpá ìjì, I don't know, I've never heard about that. Mr. Julius, bá wa gbóhùn sókè. Yorubawuyi. Ẹ ṣeun, ẹ káàbọ̀. Ẹ ṣe fún mi pátá lórí ọmọ yìí. Ìyẹn fọkànbalẹ̀. Alálẹ̀ Yorùbá ó wà lẹ́yìn nǹkan méjì ni mo fẹ́ dá sí náà lọ tó wà lẹ́nu náà ọ̀rọ̀ tẹ́ ti sọ sẹ́yìn. Ẹ béèrè pẹ́sàn kan lẹ́ẹ̀kan pé ṣé ẹ lè pe Olóyè Gani Adams àti Ìgbòho papọ̀. Ẹ má pè wọ́n. Èmi kọ́ mo ní mo fẹ́ pè wọ́n papọ̀, àwọn èèyàn sọ pé kán pè wọ́n papọ̀ o. Ẹni kan dá sí pé ṣé ẹ lè pé kán pè wọ́n papọ̀. Ẹ má sọ pé òun dáfà, kán má dábàá kí wọ́n fẹ́ pè wọ́n papọ̀. Èyí ìgbà ní ìjà lára kì í tán bọ̀rọ̀ o. Mo wá fẹ́ call attention rẹ sí nǹkan kan tí mo fẹ́ kí wọ́n bóyá wọn ò mọ̀ tán yẹn ká sọ fún wọn. Kò sẹ́ni tó ń dalẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá ò kì í dá o. Bẹ́ẹ̀ni. Ààrẹ wọn tó jẹ́ síwájú kí bàbá wa pé àtàwọn kan tó jẹ́ tó ń dalẹ̀ Yorùbá. Tẹ bá rántí. Lè bá padà ó padà ṣe wọ́n rádaràda ni. Bàbá wa Awólọ́wọ̀ wọ́n dalẹ̀ títí. Àwọn tí wọ́n lò nínú ilẹ̀ Haúsá tó ń dalẹ̀ yẹn alẹ́ ẹjọ́ kan nílẹ̀ Yorùbá táwọn tí gbogbo wọn dèrò ọ̀run. Bàbá Awólọ́wọ̀ wà lẹ́wọ̀n ń gbà yẹn tábà ní bàbá Awólọ́wọ̀ ló plan fún wọn. Nígbà tó lọ́run dalẹ̀ wọn tán, nígbà tó yẹ lọ́run dalẹ̀ àwọn náà tán, wọ́n mú bàbá Awólọ́wọ̀ jáde lọ́gbà ẹ̀wọ̀n, ó wá di mínísítà. Mo fẹ́ kí wọ́n ní òtún bẹ̀yẹn, kò sẹ́ni tó ń dalẹ̀ Yorùbá. Ẹ bá wa share fídíò, ẹ bá wa like, ẹ bá wa kọ kọ́mẹ́ǹtì lórí ẹ̀ bí àwọn ọlọ́run àjẹ kan rí. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí wọ́n lọ fọkàn sí o. Ìkejì tí mo tún fẹ́ dá sí òun ni ti Dangote tẹ́ sọ lẹ́ẹ̀kan. Màmá wa tó sọ̀rọ̀ Dangote wọn ò parọ́ o. Mo fẹ́ jẹ́ ká káwọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gbogbo àwọn bloggers wa wọ́n ṣe bí ẹni pé wọn ò gbọ́. Epo tá ń tà tí Dangote ń tà fún wa ṣe mọ̀ pé ọ̀wọ́n ló ń tà fún wa ní Nàìjíríà. Àwọn independent marketers wọn láwọn lọ sí Togo. Epo tí Dangote tà fún wọn ní Togo. Wọ́n lọ ra epo yẹn láti Togo. Wọ́n wá Nàìjíríà bí àwọn marketers wa náà fi Dangote lẹ̀ wọ́n lọ rà lọ́hùn.
àgbákòmọdé. Ẹ máa gbọ́ mà wọ́n nígbà táwọn ọ̀rọ̀ epo yẹn dé bí àwọn wá padà ta epo yẹn àwọn tún jèrè $65 lórí ẹ̀ yàtọ̀ sí iye tí Dangote ń tà fáwọn. ṣé ẹ gbá yìí wa. tó gbogbo wa dẹ̀ dákẹ́ àwọn bloggers wa dákẹ́ ìgbé Tinubu náà ń kẹ́ wọn ò rí yẹn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo kí bàbá wa Tinubu lè dá sí i tí o bá gbé epo wa tó lọ tà fún wọn Togo táwọn èèyàn wọ́n ṣẹ̀ gbé ship tó lọ epo yẹn wá láti Togo tó wá tà fún wa. wọ́n lè tún gain. Àwọn ọmọ ní nǹkan dẹ̀ rárá wọn lọ́wọ́ ẹ tó ń tọ̀ wọ́n fún wa ìyẹn ni mo fẹ́ fi pẹ̀lú màmá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé nígbà tó tójú bọ̀ ṣúgà ò ṣeé jẹ mọ́ nígbà tó tójú bọ̀ iyọ̀ ò ṣeé rà lọ́jà mọ́ epo náà tó ti di epo yẹ kó ti wálẹ̀ jù yẹn lọ kíjọba tó yẹ ká pariwo kíjọba àpapọ̀ bá wà nǹkan ṣe sí tó bá jẹ́ pé tòótọ́ làwọn pípù yẹn kó investigate tó bá jẹ́ pé tòótọ́ náà lọ epo yẹn ní Togo tó á dẹ̀ padà wá tàbí tó tún gèrè lórí ẹ̀ fún wa ìyẹn kù díẹ̀ káàtó. wọ́n kù púpọ̀ káàtó. ìjọba bàbá wa lọ́wọ́ rárá. sọ̀rọ̀ mo fi kún àwọn tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nídìí pé ó yẹ kí gbogbo wa pariwo yẹn síta àkànṣe bí ẹni pa ògbọ́ pípa ìgbé gbogbo ẹ̀gbẹ́ kò sẹ́ni ọ̀kan tó dá sí àkókò máa pariwo Tinubu gbàgbé o ìjọba ẹ̀ tẹ́ wọn lọ́rùn o ìjọba ẹ̀ tẹ́ so àwọn eré àwọn mo fẹ́ ká mójútó kò sẹ́ni tó dalẹ̀ Yorùbá tó ń rúlà o kò sí ẹni tó ń dalẹ̀ Yorùbá tó ń rúlà. bẹ́ẹ̀ ni so nǹkan tí mo sọ yẹn àwọn àgbàlagbà láti àwọn tó jọmọdé èyí náà ti wé tèmi dùn láì pé mo ti ń tó gbé ọmọ ọdún 8 lásìkò tí nǹkan yẹn ṣẹlẹ̀ tí ogun yẹn ṣẹlẹ̀ tí bàbá Awólọ́wọ̀ wá padà jọba lórí wọn tó ń pa gbogbo wọn dànù. so àwọn lọ́wọ́ wà tí wọ́n fi mílíọ̀nù tí gbogbo wọn ó ní ìpè alálẹ̀ Yorùbá ló ń jà. ló pa wọn dànù ló mú wọn dànù. ìtàn dáadáa tí wọ́n sọmọ Yorùbá kó lọ kàtàn Yorùbá dáadáa. ọ̀rọ̀ rẹ o ó fàájà o ẹ ṣe ẹ bá wa sí ètò yẹn jẹ́ kó kan ààrẹ ìyàwó ẹ bá gbọ́n sókè lórí fóònù. ìyá mi ojú ò ní tì yín. àmì àṣẹ àtẹ̀yìn náà àti gbogbo wa. mi ní wá yín tì àṣírí yín ò ní tú ẹ ní ṣàìsàn ẹ jèrè ọmọ ẹ jèrè ọkọ ẹ jèrè ara yín. àṣẹ àṣẹ àṣẹ. mo sọ́ọ̀rì èmi máa kúrò lórí tọ́pìkì yín fún ilé rúbẹ̀ mo kàn fẹ́ bẹ bàbá ìyá Yorùbáwùyí ni bàbá Tinubu ẹ torí Ọlọ́run mò ń fi Elédùmarè bẹ̀ yín mo fi Ẹlẹ́dàá yín bẹ̀ yín mo fi gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ yín ẹ gbà wá a fẹ́ Ìgbómìnà state. Ìgbómìnà state Tinubu o enough is enough o. ẹ má jẹ́ kí kí máa ń tọ́ lórí burúkú tó wà ń bẹ̀ ẹ má jẹ́ kó pa wá tán. bàbá Tinubu bàbá ìyá Yorùbáwùyí mi ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ àwọn kan òkè ọ̀hún lọ́jọ́ sí tó yẹ kán yọ wá wọn yọ wá kò sí nǹkan tán rí ṣe mọ́ bá ẹ jẹ́ kí ti yín yàtọ̀ ẹ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ àwọn ọmọ tó kó láti jọ 170 something people wọ́n sì wà nínú igbó 176 sì wà nínú igbó wọ́n sì wà nínú igbó ẹ jọ̀ọ́ èmi ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ tiẹ̀ wọlá pé ọmọ yín tó ń fi yín yan gàn ní gbogbo ìgbà torí ìyẹn nìkan lásán bàbá Tinubu ti tó kẹ́ ẹ fún wa ní Ìgbómìnà state ní Kwara torí pé ìyá Yorùbáwùyí lọ́sàn-án lóru láàárọ̀ a mọ̀ fi yangàn pé bàbá mi ni ìyẹn nìkan ẹ torí ti ọmọ yín ìyá Yorùbáwùyí ẹ gbà wá torí ẹnìkan yẹn ni mo fi ń bẹ̀ yín torí ẹnìkan yẹn ó ti tó ẹ má jẹ́ kí àbùdù olórí ibú ẹ má jẹ́ ó bà ti ilé ayé wa jẹ́ tán ẹ jọ̀ọ́ bàbá Tinubu èmi ń bẹ̀ yín ni ẹ̀bẹ̀ lèmi ń bẹ̀ yín ẹ torí Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tá a wá bínú obìnrin tó ń gbógun ti ọmọ Yorùbá ilẹ̀ ó yọ gbogbo wọn. àṣẹ àṣẹ wọn ló tún pa ìdí ó yẹn pé lè fẹ́ ló wà but I need somebody to tell me about that òṣùpá ìdí ó. wọn ogun fẹ́ pa wọn níbo náà gbé lọ. ṣé òun nìkan ló ń gbé yín kíní kan wà tí Ọọ̀ni ò fi fẹ́ gbà. ìjọba ń ṣe ọlọ́jọ́ ni kíní yẹn máa ń jáde wọ́n ló ń mí ni wọ́n ní 85 billion or so ló fi gbá kíní yẹn padà láti kíní kò pẹ́ tó gbá kíní yẹn padà ìràwọ̀ ìyá ẹ̀ já. bẹ́ẹ̀ni ìyá tó ní gbogbo àgbáyé kò pẹ́ kíní yẹn wọ́n ní ó máa ń mí ni. ó máa ń mí ni ọba mi ò mọ ọba kan ọ̀nà tó pọ̀ gbó tó di kíní o.
kí ni mo fẹ́ fi kíní ṣe? Ara àwọn agbára ilẹ̀ Yorùbá nìyẹn mà. Nǹkan tó yẹ kó tún fún wa òun ni tọkọ-tìyàwó tó wà ní Victoria Station. Ilé ajé méjì. Ilé ajé takọtabo. Ìkan abo. Bẹ́ẹ̀ ni ibi tí. Bẹ́ẹ̀ ni. Mo rán mo bá ṣẹ́kẹ́ òkun tó tán ṣe fídíò ẹ̀. Yes. Ẹ mọ̀ pé ibi tí ọmọ òrìṣà bá gbé lòrìṣà máa ń wà. So àwọn ajé wa yẹn wọ́n ṣe ń ṣiṣẹ́ fún wọn ní London. Àwọn ọmọ wọn wà ń bẹ bá gbóhùn sókè bàbá mi. Ẹ bá gbóhùn sókè. Ẹ ṣeun sọ àṣẹ Èdùmàrè. Ìrìbì àdúgbò. Àṣẹ. Ògùn àwa pẹ̀lú ìpínlẹ̀ náà. Àṣẹ. Ẹ jèrè ọmọ ní ẹgbẹ́ ìpínlẹ̀ Yorùbá. Àṣẹ. Bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ àwọn ọmọ Gàní. Wọ́n ṣàbíyamọ àwọn obìnrin méjèèjì yẹn. Wọ́n ṣàbíyamọ. So nǹkan táwọn wọ̀nyẹn máa jẹ ní wọ́n wá. Ọ̀rọ̀ wọn kò ní kọ̀ǹtéèyàn lè máa sọ pé òun kíyèsí. Ṣùgbọ́n àwọn èèyàn ṣì ń inú mi dẹ́dùn bí Sunday ò ṣe dá wọn lóhùn. Yes, I'm very happy. That's my surety. Bẹ́ẹ̀ni. Because ẹni ló ń wò náà. Sunday ò gba tí bóun ló dá tiẹ̀ sílẹ̀. Ṣé ìgbà tí wọ́n dá OPC sílẹ̀ ṣe bí kí ni Àgbẹ̀kọ̀yà abẹ́? Àgbẹ̀kọ̀yà ni wọ́n lára. Ṣé gbógun ti Gàní? Tó bá yẹ kó rí wọn pé kí ni Sunday ṣe? Kò sí náà. Ọmọ ọlọ́mọ tó máa gbádùn Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ kò ní ṣubú ara kò dẹ̀ ní ṣubú ẹ̀mí. Àṣẹ. Ṣé gbogbo ìtì Ṣèyí Mákindé tó ń sọ pé òun dìkìlẹ̀ àlà ní ìrọ̀lẹ́ wọn kó àwọn ọmọ pé kò yẹ kí irú kan yẹn pé 47 years gbogbo àwọn tó kó ní Ìgbòho iṣẹ́ kò sí bẹ́ẹ̀ ń gbàgbé. Àwọn èèyàn ń ṣọmọ Ọ̀yọ́ ọmọ Ògùn ni wọ́n. Ọdún pẹ́ tó ti láìkí Sunday nù lẹ́nu. Bẹ́ẹ̀ni láìkí. Ó ti pẹ́ tó kó nínú ẹni tí àdúrà làwọn máa gbà fún Sunday á lọ yóò bá ń lọ. Mo ti sọ fún yín pé ọ̀pọ̀ ni wọ́n ti pín Nàìjíríà sọ́nà 6 tí ọ̀gbẹ́ni ti pín. Ọ̀nà 6 ló fẹ́ pín Nàìjíríà sí. Ó dẹ̀ sì sọ jáde. Kwara wọn ti kó mọ Yorùbá àti. Lágbára Ọlọ́run ọba gómìnà state straight àbá fún láti ṣe wọn. Gbogbo ẹ wà ní ẹnì kan tẹ̀ka lórí show ẹ̀ nù. Ó dà ẹ ṣe bàbá. Kẹ máa múra sílẹ̀ ní Ògbómọ̀. Kò sí Kwara mọ́, ó dọ́ yá ní sà. Kwara wà lára wọn ti jẹ gbogbo Kwara tó ti. Ẹni ká máa múra ìyá mi Odùduwà máa tó lọ sùn ọmọ Kẹyìn àti Níkì. Ẹni ká máa múra sílẹ̀ fún kí ni bàbá mi. Bẹ́ẹ̀ ni kẹ máa múra sílẹ̀ because ó dàbí pé wọ́n fẹ́ fún yín ní state. Ẹ̀yin èèyàn mi máa tẹ̀lé mi lọ sí gómìnà state ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi lè yá wéètì ẹ ṣe gan bàbá mi ẹ ṣe sà. Ìgbómìnà ẹ kà pé èèyàn kan sí kébì for today. Ìgbómìnà state no bus stop ọ̀gá mi máa ń sọ. Ìgbómìnà ní o. Gómìnà state kan kórí burúkú là báwọn Fúlàní ramoni ẹni àánú àgbọyìn ẹ ṣe ń gan. hello àgbọyìn nítorí ìyá Yorùbá mi. ẹ kú ètò. audio state kọ wake up ẹ gbádùn ẹ ajá ń ṣètò ìjàre wake up ẹ ti fa gọ́ọ̀mù o. mo fẹ́ explain kíni Òṣùpá jó yẹ fún yín. ó yá bá mi ò ní ṣe òfò ẹ bá mi gbóhùn sókè. àmì nǹkan tí mo gbọ́ ń pẹ̀ ni pé wọ́n ní ìgbà tí wọ́n láyé àtijọ́ wọ́n ní kíní yẹn dàbí òṣùpá inú ìkùrọ̀ tí máa ń ṣiṣẹ́ ló ti máa ń tàn mọ́lẹ̀
tó bá jalè ó máa tàn mọ́lẹ̀ ìzálẹ̀ bí òṣùpá ló ṣe máa ń rí òun náà máa fi ná ọjà ẹmọjà tó máa ń pè ní ọjà òjìgbò mẹ́kùn èjìgbò mẹ́kùn tó wà lè fẹ́ wọ́n ní di Áfíríkà ló máa ń ná ọjà yẹn nígbà yẹn so wọ́n máa fi ná ọjà lẹ́ni nípa ibi tó bá gbé sí ó máa tàn mọ́lẹ̀ bí òṣùpá bí ìgbà tó pé ẹ mọ̀ báwọn abroad ṣe máa ń rí lálẹ́ rẹ̀. sólà nìyẹn o wọ́n ti gbá wa wọ́n ti gbé sólà. olówó jẹ́ bí diamond. àwọn agbára mìíràn tó wà lára ẹ̀ o but àwọn nǹkan tí wọ́n iṣẹ́ tó ló máa ń ṣe jù nígbà yẹn nìyẹn. according to ibà bàbá Sunday ni oníkíní yẹn náà fi develop this thing word lamẹ́ríkà ṣe ẹ mọ̀ this thing word náà. mọ̀ this thing word. This thing word tí barrister fi kọrin tó wà ní Orlando ó lóun ni wọ́n fi develop ẹ̀ ó ní òun gẹ́gẹ́ náà fi develop ẹ̀ according to ààrẹ báyìí Sunday yẹn o but nǹkan tí mo gbọ́ ń pẹ̀ ni wọ́n ló máa ń tàn mọ́lẹ̀ lálẹ́ tílẹ̀ ẹ̀rọ kí inú òkùnkùn náà ń gbé ńgbà yẹn tó máa ti wá gbé kalẹ̀ ó máa tàn mọ́lẹ̀ tó jẹ́ pé á dàbí ọ̀sán wọ́n lóun náà máa fi ná ọjà òjìgbò mẹ́kùn nígbà yẹn nǹkan tí mo gbọ́ tí mo máa ń pẹ̀ tí mi ra máa ń pẹ̀ bíbélì nìyẹn bẹ́ẹ̀ lómi tó lè wá sọ bẹ́ẹ̀ tàjú báyìí lọ. ta ló gbé náà mo fẹ́ fún tọ̀hún lè pè. àwọn ajẹgun àwọn ogun ẹ̀ka tí wọ́n ń gba ọgbà káàkiri láfíríkà ẹbí ìgbà náà ń pèlè ilé ajé lọ sí London náà wọ́n dẹ̀ ń bọ́dọ̀ láyé. tí a lè gbá padà ni wọ́n ti fẹ́ wọ́n fún apáwọ́ ẹ̀sìn fún wa ẹ má bọ̀ ilé ajé ẹ má bọ̀ kíní ogun máa kú. ìyẹn kù sọ́wọ́ àwọn leaders wa náà ibà àwọn kí lórúkọ ẹ̀ àwọn Kotonu ń gba títí wọn náà wọ́n dẹ̀ ń dá padà àwọn Benin àwọn náà ń gba tiwọn Benin gba tiwọn ń jọ wò. táwọn bàbá wa náà bá dìde dáadáa tí wọ́n bá gbogbo kíní yẹn ló ní record wọ́n ṣe gbé oyin ẹ̀rọ kọ́yìnbó máa ń keep record gan gbogbo ìjì àwọn kíní yẹn náà record ẹ̀ kalẹ̀ gbogbo àwọn museum tí wọ́n gbé sí ló ní yíyẹ tí wọ́n gbé wá ló níbi tí wọ́n ti gbé ló ní gbogbo ẹ̀ wọ́n record ẹ̀ kalẹ̀ so táwọn náà bá lè ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo àwọn kan yẹn máa dá padà irú ilé ajé ẹ̀ náà kan tiẹ̀ dá ilé ajé ẹ̀ padà sí Ilé-Ifẹ̀ because àtìgbà náà ti gbé ní pounds wà lókè kò sówó tó bá pounds rí láyé yìí. bẹ́ẹ̀ni. wọn dẹ ní resources kankan so ẹ ti mọ̀ pé agbára kan òyìnbó gbé tí bá ti wọ́n mú nǹkan tí wọ́n fi ń test àwọn agbára yẹn náà tó máa ti rí pé agbára wà ń bẹ wọ́n máa gbé wọ́n dẹ̀ ń condemn ẹ̀ fáwọn abẹ́fáwọn máa lè pé kódà religion ní ká máa ṣe wọ́n dẹ̀ ń gbé títí wọn. ẹ ṣeun gan-an àáfàá tó bá ṣe wá sí kan sẹ́yìn kí n máa fọ́ lórí lẹ́gbẹ̀ẹ́ kan. tábà kan bá ṣe wá sí kankan èpè ló máa gbà wọ́n. wá ṣe wá sí òfò kan. ẹ ṣeun gan-an bá mi. ẹ ṣe ń rọra wọn. ẹ jẹ́ mọ̀ wípé Bíríkì Alága Wúrà mo bá baálẹ̀ ìlú yẹn sọ̀rọ̀ wọ́n láwọn òyìnbó ti fẹ́ wá gbé wọ́n ló fẹ́ wá gbé níjọ́ yẹn wọ́n ló máa ti tẹ kíní yẹn báyìí tó máa ti tẹ̀ sí kíní yẹn àdọ̀ sílẹ̀ ṣòro bàbá yẹn wọ́n sọ̀rọ̀ ẹ̀ ń jọ yẹn pẹ̀lú àwọn kan tó wà ń bẹ̀ wọ́n jọ yẹn làwọn ọmọ Bíríkì yẹn ṣe rí Bíríkì Alága Wúrà tó wà nínú rẹ̀ Bíríkì dẹ̀ kọ́ lórúkọ ẹ̀ o ṣùgbọ́n lórúkọ ẹ̀ o wọ́n wá change orúkọ ìyàwó náà bá boyfriend ni ìyàwó bá lọ boyfriend orísun ẹ̀rọ Ànábì Sùlàìmọ́nù wọn náà rí àti ní Quran ṣùgbọ́n erédò lórúkọ ìyá yẹn ojoojúmọ́ máa mú kíní yẹn jáde ojoojúmọ́ báyìí máa sọ pé máa mú jáde ó wà lórí fóònù tí mo ń lò lọ́wọ́ yìí ṣùgbọ́n erédò lórúkọ ẹ̀ wọ́n ní according to Quran àbí Bible wọ́n ní ẹyẹ kan wọ́n ní Ànábì Sulaimon Solomon wọ́n ló lé ẹyẹ kan ẹyẹ olórí burúkú tó máa ń ṣòfófó káàkiri tó máa ń rìn kiri ló bá sọ fún Sulaimon pé òun rí obìnrin kan ní apá gbọdọ̀ tó pa wà nínú apá ìwọ̀ oòrùn àbúrò náà pé wípé ó ní àga wúrà tó jẹ́ wípé àga yẹn gan ó tóbi ju tiẹ̀ lọ kò dẹ̀ bímọ wà ló òun bọ̀ wá pé ó bá invite pé kó wá kí Bíríkì tó dé wọ́n ti jí àga gbé àwọn wèrè wọ́n ti kọ́ fẹ́ gbé àga ìyá náà tí wọ́n rán lọ gbogbo nǹkan ẹ̀ abọ́ ẹ̀ kódà àwọn tí mo rán lọ síbẹ̀ wọ́n fi kíchìnì Bíríkì Alága Wúrà ṣùgbọ́n wọ́n fi kíchìnì ẹ̀ hàn wọ́n pé kíchìnì tó ti máa ń dáná ní kó tó di pé ó lọ sí Saudi kó tó lọ Saudi ó bá boyfriend ṣeré lọ
ìyàwó ló bá boyfriend náà bá lọ gbogbo góòdì mo gba àwọn abọ́n tó fi ṣe góòdì gbogbo everything wọn náà kó dání lọ síbẹ̀ ìyẹn ya làwọn lẹ́pọ̀n wọ́n máa dúró sọ̀hún tó gbàgbọ́ tó máa gbà lọ́wọ́ wọn tó mọ̀ ètì wọn síta nìyẹn pé wọ́n máa lọ́lé ó lè wà nínú bíbélì náà pé lẹ́yìn tí Queen Sheba tó kúrò wọn ló padà sí ilé yẹn ló wà padà wá kú sí níjẹ̀bú. Queen Sheba ọmọ Egypt ni. ọmọ Egypt kọ́ o ọmọ Yorùbá ni o. ọmọ Ethiopia gangan kọ́ ọmọ Yorùbá ni. ìyá mi ṣe rí fake story kọ́ ẹ lọ wo origin ẹ̀ Sheba ò kì í ṣe orúkọ ẹ̀ ṣùgbọ́n erédò lórúkọ ẹ̀ ilẹ̀ ti sú Nàìjíríà ni ẹ mọ bí tí sàárè ẹ wà. mo ti gbọ́ tó lè tẹ̀lé sọ yàtọ̀ dìbẹ́tì lórí ẹ̀rí náà. ṣé ẹ mọ bí tí sàárè yẹn wà níbi yín. àti dìbẹ́tì nǹkan tẹ̀ ń sọ yìí ó ti wà lórí dìbẹ́tì rí. ṣe rí kò tí ì sí conclusive evidence wọ́n ní wọ́n fẹ́ jẹ́ archaeology tẹ̀ fún ọ̀jẹ́ kan ṣe. wọ́n fẹ́ gbé mi bá àwọn tó jágbá gbàlú yẹn sọ̀rọ̀. Yorubawuyi. wọ́n níjọ́ ìtàn wọ́n fẹ́ gbé mi. The same story náà tún wà lóńdó state. Mo serious. The same story wà lóńdó state. Àwọn orílẹ̀-èdè bíi márùn-ún ló ní story tẹ̀ ń sọ yìí. Bẹ́ẹ̀ ṣe sọ ìgànnà ṣe máa ń sọ. Anyway, ẹ̀la ọmọ Oyigi tí wọ́n sọ di Jésù. Àwa la ní story ẹ̀la ọmọ Oyigi. Àwa la ní story ẹ̀la ọmọ Oyigi. Tẹ́bá tó wá débi ọ̀dọ̀ ṣùgbọ́n erédò yẹn. Tẹ́bá débi ọ̀dọ̀ ṣùgbọ́n erédò. Ṣé ni kẹ́ wọṣọ white débẹ̀? Kẹ́ wá jókòó sórí iyẹ̀pẹ̀ yẹn. Tẹ́bá ti dìde tẹ́bá ti gbọ́n aṣọ yín báyìí. Tó bá ti gbọ́n aṣọ yín kò ní stain. tó dẹ́sẹ̀ pé ìjọ yẹn gan tí mo bá wọn sọ̀rọ̀ ní live show wọ́n gbé fídíò síbẹ̀ yẹn dáadáa pé wọ́n ní wọn kì í gbá ibi sàárè ẹ̀ ṣùgbọ́n ẹ máa rí àpá ìgbálẹ̀ ayé àtijọ́ yẹn mo fojú mi rí ni kí wọ́n sọ fún mi mo rányàn lọ pàápàá tí wọ́n á ṣe fídíò wọn á ní kí n wò ó kò sẹ́ tó máa ń gbábẹ̀ o bẹ̀tẹ̀ máa rí àpá ìgbálẹ̀ ayé àtijọ́ pé wọ́n gba kẹ́débẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ máa rí àpá ìgbálẹ̀ yẹn tẹ́bàdà rí bẹ́ẹ̀ tó wà náà wọn ò develop ẹ̀ in fact nǹkan ṣe wá lọ́nà ṣe ń gbà ọ́ ní kódà bí mo ṣe gbọ́ bàbá yẹn sọ pé ìjọ yẹn tí àwọn lárúbáwá náà sọ pé wọ́n wá àṣírí ni mo ń bẹ fún yín wọ́n láwọn lárúbáwá ni wọ́n wá ń jọ yẹn wọ́n náà gbé kinní yẹn wọ́n náà fi síbi ìgbèrí ẹ̀ bíi mi wọ́n ìpọ́n èpo kọ kinní yẹn náà fi síbi ìgbèrí ẹ̀ kinní yẹn rí níbi sàárè tó wà ó rí ìsàlẹ̀ sàárè yẹn wọ́n bẹ̀rẹ̀ wọ́n máa fẹ́ ṣe kinní kan lórí sísítẹ̀mù wọn òkè ẹ̀rí ló wà God bless you kódà mo ní fóònù nọ́mbà ọba yẹn lọ́wọ́ wọ́n máa tó má ti ṣe kinní yẹn báyìí ọba yẹn wá ń bèèrè lọ́wọ́ ọmọ ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ńjọ́ yẹn ó ní kinní sísítẹ̀mù wọn ló máa kú wọ́n ní sísítẹ̀mù wọn máa ń kú ló má ti fẹ́ ṣe nǹkan wọ́n máa fẹ́ ṣe nǹkan sísítẹ̀mù wọn kàn kú ni nígbà tó padà yá bóyá ń kú tó ń ṣe tó ń tún mí ṣe tó ń gbé mi jáde wọ́n ló padà lánà ni wọ́n ní sísítẹ̀mù wọn padà la inú tó pé ojú ẹ̀ fi báyìí wọ́n tó jáwọ́ lọ́jọ́ yẹn níjọ́ yẹn gangan wọ́n plan àti gbé wọ́n lè sọ pé àwọn òkọ̀ pé iyekíye pé nìkan tó ti dé ìlú àwọn ẹsẹ̀ kínní kan kínní ló máa pa gbogbo wọn inú ń bí mi mo máa fún àwọn ìyá wọn máa wọ́n dẹ̀ change gbogbo wọ́n dẹ̀ change everything wọ́n yẹn change orúkọ wa náà ní sí náà nìyẹn ìwọ tó ń jẹ́ Adéjọlá Adérìnwọlé kínní kan wọ́n ní ká máa jẹ́ àbùdù kill you guys there ìyàwó ẹ fún wa ní ìtàn Oǹdó yẹn kí tó lọ. We need history back in our schools ìyàwó Odùduwà ẹ fún wa ní ìtàn Oǹdó yẹn dákun torí Ọlọ́run. ṣé èèyàn kan ti sọ pé òkèèrè ló wà. No, èmi mọ̀ pé ọba tẹ́mi mo sọ pé mo ní nọ́mbà àwọn lọ́wọ́ bó òkèèrè náà ni. Kì í ṣe Ìjẹ̀bú ní òkèèrè wà. Ìjẹ̀bú ní òkèèrè. Òkèèrè kọ́ òkèèrè. Ẹ̀rì ni kò ṣe ẹ̀rìn. Kódà òyìnbó kan sọ pé wọ́n sọ pé òbí òkíndé bí ó ní nìkan tó bí sàárẹ̀ tó bìnrin òkíndé. Òyìnbó kan tó gbọ́ ìyàwó ẹwà tó ní ìpínlẹ̀ tí kò sí ìyàn tó máa ṣẹlẹ̀ kí nìkan kìnìkan. Wọ́n lásìdẹ̀ǹt wọn jóná kú sínú mọ́tò ni. Wọ́n ní kò ń fẹ́ rí obìnrin ní oníkóbi máa sì sàárè òun tó padà dé láti ibi tó ti lọ ṣe píkníkì tó padà dé wọ́n ní àwọn obìnrin fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọn fún wọn lómi wọn wẹ́kọ̀mù ìtẹ́tí lọ láti jẹ́ ilẹ̀ múbọ̀ gbogbo àga góòdì àga kínní kan àwọn ará Saudi ti gbà á sọ̀hún.
lọ́nà Ìjẹ̀bú Igbó Ìjẹ̀bú Òkè Ìjẹ̀bú Igbó ni Òkèrí wà. Ọlọ́run jẹ́ kí n rántí lálẹ́ àwọn tí mo rán lọ màá wo fídíò àwọn tí mo rán lọ màá ní kọ́ máa mi dá sí. ṣé yẹ́n ti fẹ́ bá a sọ tán yẹn nàbí kébì máa lọ. ṣe rí Òkèrí ní àwọn kan náà tún sọ̀kan tán ni wọ́n rí kan ní area Ondo State. Bóyá orí kíní lẹ̀ ń sọ yẹn orí ní ìwé eléru. Ìwé eléru yẹn náà ni wọ́n ti rí the most orí tó pẹ́ jù orí èèyàn tó pẹ́ jù. Ọ̀nà ilé bóyá oṣù kan ti lo bóyá 13,000 years àbí kíní 1,000 years sọ pé orí yẹn ti lò. Why story Adam àti Éfà how long ni story Adam àti Éfà how long? 6,000 years. 6,000 years the story Adam àti Éfà wọn ládàmú àti Éfà ló bí wa. Then according to Bible and Quran wọ́n wá rí orí ní ìwé eléru orí tó yẹ kó ti lo. Quran ò ní date àwọn yẹn kàn kọ̀ọ̀kan wọ́n kàn. mo ń gbọ́ yín. ṣé tẹ bá ń ka Quran máa rò pé bóyá ẹ ka nǹkan bíi story rẹ̀ ṣé ẹ ti ka ìwé yẹn rí ṣá mo fún yàn níwèé yẹn ló jẹ tò mí pé mo fún yàn ṣé rí ẹni máa ka kọ́ lọ o á tún jump ẹni ká sórí lọ síwájú báyìí á tún jump padà sẹ́yìn. duplicate Bible dem mọ̀ pé Jesus was born after the death of Jesus. Muhammad was born after the death of Jesus Christ. And one Muhammad ló bring Islam. So copycat ni wọ́n ṣe carbon copy. Copy and paste. Òun ló rí ìran fún Muhammad. Àwọn Júdẹ̀ sọ wípé angel Gabriel làwọn ń pè tiwọn. Èyí wá ń pè ní Jubril. Báwo ló ṣe correlate? I mean, it's like bí ìgbà téèyàn copy iṣẹ́ oníṣẹ́ tó máa ń pè ní. Bàbá kí ló máa ń pè kí nìyẹn tó máa jí piracy ló tó ráyè èsì. So I don't understand how somebody can just look at a book and call it a Quranic book. And did you know all this àwọn tó pè ní the so-called prophet. Bẹ́ẹ̀ mi ṣe jẹ́ Yorubawuyi nísìn I don't know how àwọn kan máa wá sọ pé orúkọ mi Yorubawuyi lédè àwọn olóúnjẹ ṣàpànà ṣùnṣùn. No, I don't get it. ẹn tó ń jẹ́ Isiaq ẹ wá change orúkọ ẹ̀ fún ẹ sọ di Isiaka kò kí sọmọ ìlú yín kò bá yín tán then how come tó wá jẹ́ Isiaka ẹni tó dé lu yín rí the last time tí mo check ni pé kí ló kọ máa yìí wọ́n ní kò dé Saudi rí o tó sọ pé kọ́ tó gbé òkúta yìí tí ń jẹ́ Abraham. In fact those people I don't know wọ́n kàn gba everybody ni wọ́n gba everybody and again wọ́n lu àwọn nǹkan wa ẹ wo ìtọ́nú Bible nsìn wọ́n ní 12 wells that's kànga méjìlá tó signify àwọn ìran méjìlá Jákọ́bù and did you know that ìran méjìlá Ilé Ifẹ̀ ló wà those are the ìran méjìlá tó ti wà kó Odùduwà kó tó dé everything oúnjẹ Michael ọlágbádá àná ṣé òyìnbó máa ń wá gbádá sísí bọ́yẹ ọkàn púpọ̀ fún wa ni o ẹ̀dẹ̀ ní gbádùn o oúnjẹ Michael alágbádá àná aláwọ̀tẹ́lẹ̀ oòrùn ṣé òyìnbó máa ń wá gbádá tó ti wá wọ gbádá àná. Ṣàngó lórúkọ sọ ni they change everything for us. ẹ kí òyìnbó lálágbádá àná aláwọ̀tẹ́lẹ̀ oòrùn ibo ló ti lágbádá tó wọ̀. ẹ láwọ yígí onápè ní Jésù fún wa ẹ làkàn ní aláwọn gbà wá Ọlọ́run kan gbà wá Ọlọ́run ọba tó nu wa mọ̀ kan gbà wá Ọlọ́run gan mọ̀ kan gbà wá. Ní ìmọ̀ta náà ló bí wọn kò bí ọmọ tán ìkan funfun ìkan dúdú. Èmi náà gbọ́ tán yẹn ìkan àfín ìkan dúdú àwa tajẹ́ dúdú ń sìn kan tá a mọ̀ ní wípé dúdú méjì a lè bára wa ṣe
ká bí funfun. Bẹ́ẹ̀ funfun méjì ò lè bára wọn ṣe kí wọ́n bí dúdú. Ẹ mọ̀ pé ìwọ̀n funfun tẹ̀rí Áfíríkà náà ti wà, ọ̀dọ̀ wa náà ti wà. No, nǹkan tó fà á ni pé during the Ice Age, okay, ẹ máa sọ̀rọ̀ ẹ lọ. No, mo fẹ́ kí n lẹ́yìn ni pé dúdú méjì lè bára wọn ṣe kí wọ́n bí funfun after a while. Yes. But funfun méjì ò lè bára wọn ṣe kí wọ́n bí dúdú. Definitely, a jẹ́ pé àwọn adúdú lọ́lọ́run kọ́kọ́ dá. Tá a bí dúdú títí tá a padà bí funfun. Ṣé kìí sọ̀rọ̀ kàkọ́ fún yín? Ṣé wọn pé ghost DNA tí Yorùbá ní nǹkan tí mo expect kí àwọn movement ìṣẹ̀ṣe máa ṣe online ni pé kí wọ́n wá àwọn scientists. Ṣé wọn pé kíní yẹn wọn ò lè track gbogbo àwọn ancestors wa tán. Bẹ́ẹ̀. So ṣé wàá sì bí màá ti ṣe jẹ́ Yorùbá àwọn Yorùbá tán wà bẹ́ẹ̀ tí wọ́n mix. A máa ní at least 12 to 19% of ghost DNA nínú ẹ̀jẹ̀ wa. Because they put on we are first human. Bẹ́ẹ̀ni. Tó bá tó ti máa dùn gán èmi lè sọ pé ìgbéraga o àwọn akọ́kọ́ dé. Èmi fẹ́ gbéraga gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo fẹ́ gbéraga. Àwa ni landlord aláya anybody. Sometimes when you don't know who you are, people will take you for what you are not. So nǹkan tí mo nǹkan ìjọ máa gbé tẹ́lẹ̀ fún mi ní bí i 2 minutes. Ó wà ní nǹkan tí mo ṣe ń pariwo lórí social media. Ṣé mo tábà notice mi? Mo máa ń tẹnu mọ́ àwọn sisters wa mẹ́ta kan ti sọ̀rọ̀, àwọn ìyá wa mẹ́ta kan ti sọ̀rọ̀. Mo pick àwọn kankan nínú ọ̀rọ̀ kan sọ. Orí mi dẹ̀ ń dìde báyìí ni. One of our mother sọ pé wọ́n ti mix mọ́dọ̀ wa débi wípé wọ́n ń jórúkọ wa. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká Yorùbá, ẹ jẹ́ ká mọ orí ọ̀tá jẹ́ wípé kì í ṣe ẹgbẹ́ àwọn people yìí ò ní everything. Tí wọ́n sọ pé ní Yorùbá òkò, ṣáàtẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ kan pé kí ló fà á? Mo kàn tí mo realize orí social media tí mo fi pé kò yẹ kẹ́rì bòdì kọ́ máa pariwo bọ̀ ká máa pay attention ni pé ṣé ní ọmọ Fúlàní yìí àtàwọn other tribe wọ́n máa ń kó sáàárín àwọn ọmọ Yorùbá láti jẹ́ kí àwọn ọmọ Yorùbá máa bá ara wọn jà. Because when they know the Yoruba comes together in unity, we will be unstoppable. If Yoruba can come in one voice, one movement, and one purpose, we will go far. Ben. When it comes to religion, if you might say, but I'm sorry, I'm Yoruba first. But I'm not very religious to Mama Kanu. I think my during your economy will force it. And I know that it might sound silly. I know people might be laughing and say, we come to do it. We will figure it out. If you look at the Yoruba history, they talk with authority. Yoruba knows it. Sometimes I will hear some Yoruba people talk about history in the midst of our that track. We don't much Yoruba struggle to stand on their point. Nonsense. To stand up to say no, and they know when to take action. But along the line, she must be waking up too much in it and be overexposure. I don't know. Because because if we people don't want to Tell them about our meet ẹjọ́. Because DNA. So a video, I know about we must say video saying after it's a very short video. Yeah, the about our ancestors. So come on, the tracing. People not see why. So tell about oral history. Can you contact be feature me by say what story movie information we've never taken the time to really go deeper beyond spirituality. Now let's go scientific. Let's see practical ways to get this information. Ní àwọn parents máa ń sọ àwọn story tọ̀run yẹn ṣé nígbà tí ìpín omi yẹn ṣẹlẹ̀ Ice Age gbogbo àwọn tó ẹ̀mí tó ń lògbà láyé ìgbà yẹn wọn kíní yẹn move wọn lọ sókè sí orí mountains sí orí peak tó ń gbà tó fẹ́ sọ̀kalẹ̀ Odùduwà tẹ̀wọ̀rọ̀ padà wá sísàlẹ̀ ni kì í ṣe pé bóyá bọ́ọ̀lù ń sọ yẹn tọ́mọdé ló tẹ̀wọ̀rọ̀ ni ó ṣeé ṣe pé okùn ló lò as chain
wọ́n lè hun ṣé ẹ ti wo Tarzan the Ape Man rí? No. Ẹ ti wo Tarzan the Ape Man rí? When you were young. Tarzan. Tó máa ń fò lórí. Ṣé mo fẹ́ Morocco ló ti ṣe múvì yẹn? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ lè bí lè pé inú Morocco tó jẹ́ desert yẹn ibẹ̀ náà ti ṣe múvì yẹn ṣá? Ẹ bá lọ Morocco kẹ́kọ̀ọ́ pé fẹ́ fíṣítì ibi tí wọ́n ti ṣe múvì Tarzan. Wọ́n fi mẹ́kọ̀ owó Morocco ń fi bẹ̀ mẹ́kọ̀ owó dọ́là. You will see very beautiful place. Ibi tí wọ́n wá ń bẹ̀rẹ̀ Yorùbá ṣe nìyẹn. Ṣe kọ́kọ́. Ibi tí wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀bọ̀ ni pé nígbà tí ẹni wọ́n sọ fún wọn wá láti ọ̀run oríṣiríṣi ló wà ìsàlẹ̀ náà ọ̀run ni o. So kì í ṣe gbogbo ìgbà tó máa sọ pé ọ̀run àwọn oríṣiríṣi ọ̀run sọ ẹ máa sọ carry on. Ìgbà wọn sọ pé olóòtú máa ọba àwọn ọ̀run yẹn ó pọ̀ oríṣiríṣi ìṣù. Ẹ mọ̀ wípé tí Yorùbá bá kú wọ́n máa sọ pé ó papòdà. Yorùbá ò believe ni pé èèyàn máa ń kó máa lọ sálùjọ náà àbí èèyàn máa ń lọ síná. Mo wá bá fídíò kan pàdé lórí TikTok níjọ́ ó dùn mí pé mi download fídíò yẹn lè ṣe máa wá. Ẹnìkan ló play bàbá yẹn pastor ni bàbá yẹn. Ọmọ náà báyìí máa ń criticize pé ẹnìkan èèyàn máa lọ sí fire àti paradise. Bàbá yẹn wọ́n á lọ kí wọ́n náà ṣe bóun ló máa ń sọ pé èèyàn máa lọ sí fire àti paradise pé irọ́ ni o wípé òun sùn òun wá lálà wọ́n á já sí ìlú kan òun táwọn èèyàn ṣe kátà kálukú ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ kíní kan kìnìún ẹlòmíín sọ fún gbàgbé nǹkan sí ló sáré lọ ló wá bẹ̀ pé ibo ni ibẹ̀ yẹn wọ́n wá sọ wípé ibẹ̀ yẹn ó jẹ́ pé ibi tó kálukú máa ń wá téèyàn ti máa change aṣọ lọ síbòmíì ẹ tó ń bọ̀ látọjà tó máa change aṣọ tó máa lọ síbòmíì báyìí wọn ni ọyọ bá mi ka kíní kan nínú bíbélì wọn lọ gbé báìbù jáde bábí yẹn wọn kà jáde pé èèyàn máa lo 1000 years pèsè ẹni tó bá ti lo tiẹ̀ a máa lọ a máa bọ̀ a máa lọ a máa bọ̀ now nínú wọn pé nínú ṣùgbọ́n táwa ní ilé kéwú wọn ní tàbá ti kú bàrìsà kú àbí bàrìsà kú pé èèyàn máa ń lọ yet wọn ò ní kà yẹn síta fún wa tó ń sọ fún wa lé kéwú bẹ́ẹ̀ lèèyàn máa lọ then ó tún wà pé ẹ máa wálẹ̀ méje ètò ìwé tẹ́lẹ̀ pé lẹ́yìn ikú ìdájọ́ they lie to us ó lé Yorùbá nìkan ló sọ òótọ́ pé tẹ́ bá ti lọ o a máa padà ẹbí mọ̀ mí báyìí a máa sọ ok Little James lamẹ́ríkà bíbí ẹ bá ti gbọ́ ìtàn Little James ọmọ tí wọ́n bí ní bíbí ẹ ti gbọ́ ọmọ tí wọ́n bí ní bíbí ìjà ogun world war rí. Ibi náà bí sí o ọ̀dà pé ṣé ọdún kan àti oṣù mélòó kan ni wọ́n lọ fún holiday ló bá rí plane wọ́n nígbà tó lẹ̀ bí náà ó láìkí àwọn plane ní oní bèbí oní toy plane náà bá bí ó bá lọ sí ó bá rí ó dẹ̀ bẹ́ẹ̀ pé òun ti rí plane yìí rí o ọmọ ọdún kan àti kinní kan ó ṣàn wo plane yẹn títí Sunday lọ́sẹ̀ àti ra toy plane fún ìyá wa sọ pé kí wọn rí plane gbọ́dọ̀ ẹsẹ̀ plane ní kó náà ẹsẹ̀ kọ́ nìyẹn apá nìyẹn apá báwo ẹsẹ̀ ní ẹsẹ̀ kọ́ apá ni wọn bá bí ọ̀gbẹ́ni báwo ló ṣe jẹ́ ó ní plane tóun wà nígbà yẹn nìyẹn ó lóun ti wá plane yẹn rí àbí ọyàn tó bá ti sùn kó tó ní kó sọ̀rọ̀ yẹn tó bá ti sùn ó máa sunkún jáde látojú oorun a ní plane on fire Little James cannot come out plane on fire kí ló ṣe ọmọdé àbó ó ti gba nǹkan ni ẹ pé Nàìjíríà ni ṣọ́ọ̀ṣì náà máa mú lọ wọn lọ nà nígbàlẹ̀ lórí wọn á nà tí a yẹ kò ní rí nǹkan kan mọ́. wọn wà síbù ìlú yẹn wọn wà síbù. wọn padà wá detect wọn wá ń bí pé kí ló ṣẹlẹ̀ wọn gbé sọ́dọ̀ àwọn kí ló máa ń pa àwọn people psychologist àwọn therapist ọjà pé ọmọ yìí kọ́kọ́ ń ṣe ọmọ yìí wọn wá bí kí ló ṣẹlẹ̀ ó ní plane tóun rí yẹn òun lòún wá plane yẹn tẹ́lẹ̀ plane ogun world war olóhùn ní Little James ǹjẹ́ mọ̀ wípé ó dárúkọ ilé bàbá ẹ̀ olóòbáwọn lè mú ìtọ̀ olóòbáwọn mú tó fi kú ni ó wá dárúkọ ilé bàbá ẹ̀ lamẹ́ríkà mi bíi wọ́n dẹ̀ wá ilé bàbá ẹ̀ lọ wọ́n dẹ̀ bá wọ́n ṣí kí lórúkọ ẹ̀ album tó máa ń kó picture sí ó náwó sí ẹ̀gbọ́n ẹ̀
ó náwó sábúrò ẹ̀, ó náwó sí bàbá ẹ̀, ó náwó sí ìyá ẹ̀. Little James lórúkọ ẹ̀. Ó náwó ó yẹ ti padà wá tó bá bóyá wà ní sìnkàn bí wọ́n ti jọmọ ó lè má ti jọmọ 25 years lọ báyìí. Ó lè má ti jọmọ 25 years lọ báyìí. Láti gbàgbé tó bá fi máa dàgbà inú ìyẹn ti máa lọ lórí. Láti fẹ́ Yorùbáwùyí ṣé mọ ibi tí mo kàn rí ni wípé àwọn bàbá wa ti pẹ́ láyé débi pé wọ́n understand pé spirituality. Ẹni tí mò ń sọ fún yín ni ó ní. Ìgbà tó wá tẹ̀sẹ̀ wá ni ìgbà tó kú lóde fìlà yẹn pilot ni ìgbà tó padà délé léyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ó ní bíbí ìgbà tó kú lóde fìlà yẹn as the first ayé ẹ̀ nìyẹn second ayé ẹ̀ lélẹ́yìí first and second ayé ẹ̀ ní Little James ó sọ ìtàn gbogbo bọ́n yẹn ja ogun yẹn ó láriwo tóun pa níjọ́ yẹn nìyẹn ìgbà tí iná mú plane bóun ò lè jáde bó wọn sọ plane on fire Little James cannot come out wọ́n lè lọ bí àwọn tí kinní yẹn ṣojú tó ń ṣojú wọn wọ́n ní tẹ́ni yẹn ń sọ nígbà yẹn tó bá yẹ pé ti pọ́ ọmọ 10 years kó tó sọ ni wọ́n ní bí ó ti kà á nínú ìwé wọ́n ní bí ó ti kà á wọ́n tó bá ti kú ẹ̀rọ ìgbà tó ń kú nígbà yẹn kó jẹ́ tí wọ́n ṣe jù sálùjọ náà. ìmọ̀ bóyá nǹkan kan máa ń ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì náà. Okay, bàbá mi God bless you James Leniga James wọ́n ti bá mi kọ fún name ẹ̀ James Leniga lórúkọ ẹ̀ but Little James lèmi máa ń pè Little James kò sóhun yẹn olè máa sọ pé Little James cannot come out. ilé ayé ìpè bàbá mi. àdéhùn ọ̀rẹ́ tó ti rí ọmọ kan náà o wọ́n tún ti rí ọmọ kan náà ní Amẹ́ríkà bíbí náà òun náà tún ti jáde pé òun náà tún mọ pass ẹ̀. ẹ mọ̀ pé nígbà mi tẹ bá ń lọ nígbà mi àbẹ bá jí ẹ̀kan tẹ bá rí nǹkan kan ìmọ̀lẹ́ pé àpẹẹrẹ pé mo ti débi bí yẹn ni. nǹkan tí mo fẹ́ sọ fún yín exactly ni mo ṣe fẹ́ sọ lẹ́yìn. ó dẹ̀ pé mo ti débi bí yẹn ni. ó dẹ̀ pé mo ti sọ kinní rí ó dẹ̀ pé mo ti rí kinní rí èmi náà kinní yẹn máa ń ṣe mí nígbà míì yes that's true. I was about to tell you too that thing James mo fẹ́ sọ ní inú mi dáhùn pé. yes kinní yẹn máa ń ṣe everybody wá ó dẹ̀ pé mo ti rí nǹkan báyìí ni. mo jọ́kọ̀ mo dé Amẹ́ríkà bíbí ìgbà tí mo ṣe dé Amẹ́ríkà mo fẹ́ ra aṣọ wọ́n á sọ fọ́kọ mi pé rẹ̀ pé mo ti débi bí ìrírí o mo sọ fọ́kọ mi mo rẹ̀ pé mo ti débi bí ìrírí yàrá rẹ̀ pé o ti débo ọmọ tí mo yẹ ṣẹ̀ dé Amẹ́ríkà ni mo ní mo ti débi bí ìrírí mo ní kódà tá bá ń jáde tí mo níbẹ̀ yẹn mo wá ń júwe ọ̀nà yẹn bákan kò yóò bí di pé adẹ̀ bọ́tà gbogbo júwe ọ̀nà yẹn adẹ̀ rí bẹ́ẹ̀ tó sọ pé tó bá bí mi gbà pé mo máa ń lọ àpá tí wọ́n fún mi ó wà lára mi dì sí àpá tí wọ́n fún mi ó wà ní bí tó wà lẹ́yìn mi eléyìí tí apá mi ó tiẹ̀ máa hàn gidi pé ìgbà mi ìgbójú máa ń tì mí. We are spiritual beings and there is something more to this world. Jẹ́rú bọ̀bí wọn pé kí ló wà lápá mi wọn ní àgbà tó bá ń dà mí láàmú gbà tó máa ń wá tó máa lọ ni mo fún ẹ lápá yìí kó tó wá gbé wá wọn á sọ̀tọ̀ yẹn fún mi bẹ́ẹ̀ kó tó wá gbé wá mo ní gbà téèyàn lọ tó ń bọ̀ yẹn kí ló téèyàn lọ sínú náà àbádìjọ náà pàrọ̀ òṣì fún wa àwọn oníròfò in fact Ọlọ́run àṣàánú fún wa ta ló fi mí ṣe ẹ̀yẹ́ ń bẹ tó fi mí ṣe ẹ̀yẹ́ yìí máa gba yín ní ẹ̀ṣẹ̀ ní ẹnu wọ́n á gba yín lẹ́ṣẹ̀ lẹ́nu màmí alájà alálọ́bọ̀ alájà alálọ́bọ̀ ẹgbẹ́ ìṣe Yétúndé kò sí ìyá tó lọ tí mo when I was younger Ọlọ́run àwọn tó bá lọ sí Àgọ́jà Methodist school ni mo lọ tó lè máa ní pé ìyá mi kú ìgbà tó máa ń pé àmá mi mo dẹ̀ máa sick next week o mo máa ń dájọ́ sickness pé màá mi máa yẹ sick next week o ó bẹ̀rẹ̀ ṣe next week yẹn tó máa fi jí báyìí mo máa kó náà ni màmí ẹ̀ ó fẹ́ ṣiṣẹ́ ọ̀lẹ mo gbẹ débi wípé bàbá Jákàndé of blessed memory Governor Jákàndé nígbà yẹn unlike mi ẹ mo gbọ́dọ̀ bí pé ní school mi kò sí teacher tó máa ń nà mí kò sí teacher tó máa because wàá kò tó bá nà mí tó bá nà mí ṣó ní dáràn gbogbo apá mi báyìí mo post picture mi kan ní bẹ́ẹ̀ àti mo ṣe birthday mi bí 4 years ago
ó wà lórí Facebook mi tẹ́ bá rí apá mi ó dàbí apá àwọn ọmọ ìdè yẹn apá mi ó dàbí apá àwọn ọmọ ìdè yẹn ni in fact Ọlọ́run á ṣàánú fún wa ẹ jẹ́ ká tẹ́ bá ti rolé ayé yìí ju èèyàn lè ya wèrè o má ẹ̀ka rolé ayé yìí ju ẹ jẹ́ ká call it a day tomorrow is another day àti tó máa tún ṣe tó mo nífẹ̀ẹ́ thank you. ẹnu wa kò ọ̀pá wa ni ò fẹ́ kẹ́nu wa kò anybody tẹ́ bá ti rí anywhere tẹ́ bá ti lọ ipò máa ń fẹ́ cause chaos ẹ pay attention wọn kì í ṣe ọmọ Yorùbá o ọmọ Fúlàní ni wọn ó ẹ̀jẹ̀ míì ló wà lára wọn but ibi tọ́mọ̀ nǹkan táwọn Yorùbá bá come together tá a bá ní ìmọ̀ kan àti kíní ọmọ kan máa go far ẹ distract wa o ẹ jọ ẹ ṣe I love you guys ìyá wa Ọmọlọ́lá ẹ sọ̀rọ̀ díẹ̀ dákẹ́ ọ̀lẹ ni yín lórí pé Yorùbá wa máa gbá. Mo like my listen. Okay. Ẹ ṣe gan oníyẹn ṣe ọlọ́kà ìṣègùn àtàjà àpò ẹ̀bẹ̀ ẹ̀ tẹ́ fún wa ní gift ẹ̀ ṣe ẹ̀ tẹ́ fún wa ní gift àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ̀yin tẹ́ ẹ wò wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ̀kọ́ kan àbí kejì tẹ́ bá rí kọ́ lórí ètò yìí ẹ mú lo ẹ̀tún spread ẹ̀ síta fún gbẹ tẹ́ wá ń build the page yìí tẹ́ ní the video láti build the page yìí please use this video it is free mi ò kí ń gbowó wọn náà máa ń gba return èmi ò gba return wọn náà máa ń gba percentage mi ò kí ń gba percentage ọ̀fẹ́ ni ò bá gbé gbogbo 3 hours yẹn ò bá àkọ́tì nínú ẹ̀ ṣá má lóyún ní negative way Ọlọ́run àpẹlú wa Ọlọ́run àdó tiwa I love you guys I'm gonna see you some other time and bye for now.